wọ ma kéwú ọfẹ ma dáṣà ní àwọn àfa àwọn bàbá tí wọ́n ti lọ àwọn bàbá tí wọ́n ti bá àánú lọ́n pàdé ọfẹ ma dá wàhálà lẹ̀ wàhálà ó jókòó sínú ayé rẹ̀. Àdàwọ̀ ẹ̀lì ìfáàní. Ọlọ́run fẹ́ràn babalágége ọmọ wa takù ọ̀rọ̀ sí babalágbàjì ọfẹ́ràn babalágbàjì ọmọ takù ọ̀rọ̀ sádàbíyà ọfẹ́ràn dàbíyà ọmọ takù ọ̀rọ̀ ságbàgídọ́mà. O ní sọ̀kalẹ̀ bá àgbàgbà tó sọ̀kalẹ̀. Jábàlú yóò mẹ́ bílá mẹ́ra wà máa ní. Babalágége àfáà mọ́ mi ni. Ẹ̀rí bí ti ń kún gbogbo gbà ni. الشيخ اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم. آمين. الحمد لله رب العالمين. آمين. الرحمن الرحيم مالك يوم الدين. آمين. إياك نعبد وإياك نستعين. آمين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. 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 الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. هذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. آمين آمين. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله. آمين. 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 Adúgbò Olúwa wa. Alhamdulillah. Jàmáà Mùsùlùmí ẹ̀ẹ́dá dúpẹ́ lẹ́ẹ̀kan sí i. Alhamdulillah. Ẹ̀ẹ́dá dúpẹ́ wa lẹ́ẹ̀kẹta. Alhamdulillah rabbil alamin. Alhamdulillah rabbil alamin. Káyọ̀ dáadáa jàmáà. Alhamdulillah rabbil alamin. Olúwa wa àmàlóore o. Alhamdulillah. Bàbá wa alákàárùn-ún wọ́n ti jíṣẹ́. Àwọn ti mú wa pé wá. Ọba tó ṣàánú tí ọjà máa fi kúrò wà lọ́wọ́ ránṣẹ́ sí nínú ọjọ́ òní. Àbáyé dúpẹ́ bàbá o. Alhamdulillah. Ẹ̀yà wa ìpínlẹ̀ àbára wa dúpẹ́. Alhamdulillah. Àbára wa dúpẹ́. Àtẹ̀yà àtàwà ọlọ́mọdé àpọ̀lú yìí dágbére báyìí. Àmín. Gba àwọn ọ̀dọ́ gbẹ̀yà àfáà àdúpẹ́. Bàbá àfá àgbàtà jùlẹ̀ àdábì ọlọ́mbà ayọ́nú sí wa. Àmín. Bàbá àlẹ́jí àgbà ọlọ́mbà ayọ́nú sí wa. Àmín. Bàbá wa gbọ́ntàdàtàdà ọlọ́mbà ayọ́nú sí wa. Àmín. Bàbá wa gbàlágbàjì ọlọ́mbà ayọ́nú sí wa. Àmín. Bàbá alágége, bàbá dọ́wà láti, bàbá wọn ní wèrèdí, bàbá wa láyé, bàbá wọn níwà sí àgbáyé, bàbá wa gbárùgbìdọ́wà. Gbogbo wa bẹ́ẹ̀ àfáàjọ kọ́lọ̀ wà wọn lárí ọlọ́dàkùnbà ayọ́nú sí wọn. Àmín. Bàbá tó kúta jẹ́ àlùbáríkà àwọn alẹ́jàgbà tó ní bàbá tàdà
ọlọ́mọsá jáde wọn pé. Àmín. àbá mi ní Kaduna Sheikh Abdul Al-Amin ọlọ́dàkùnmá yóò ní sọ́wọ́. Àmín. lápapọ̀ akáki bisimilahi qul huwa Allah. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. wà á tó bí náà ní ìbáraka àwọn ọlọ́mọsá jáde wọn pé. Àmín. àwọn dada tó ní bàbá àgbàlagbòrò afọwọ́ ṣe kò mọ́ lọ sọ àwọn àmẹ́dù bá ń súnmọ́ra wọn àyí mà ládùúgbò wa bàbá wọn máa ń ṣèrò abẹ́ mi gbogbo àwọn bàbá ọlọ́ba àdúgbò wọn. Àmín. ẹ̀yà kùládà kùsẹ́ ọ̀rẹ́ à ń bẹ̀rẹ̀ fún gbogbo ilé papọ̀ ọlọ́mọdé àkọ́tún yìí dágbére báyìí. Àmín. Alhaj Muhammadu Jami Naija ọlọ́run wọlá àpọ́nlé oṣù Ramadan ọlọ́run sábà gbàdúrà yìí jùlọ yìí lọ. Àmín. ẹ bá sọ fún wa pé wallahu ayílẹ̀ jẹ̀má Wallahu ya'simuka ya'simuka minan nas. minan nas. adájọ́ ẹ̀kọ́ yín bẹ̀ pé wallahu Wallahu ya'simuka ya'simuka minan nas. minan nas. ẹ bá wílẹ̀ kẹsì pé wallahu Wallahu ya'simuka ya'simuka minan nas. minan nas. ẹ dákẹ́ bá dá iná tì ní ẹjọ́ fún Nàìjíríà gbogbo tẹ́ǹtì ń bèrè lọ́dọ̀ ọlọ́run láàánú lórí ọlọ́run àṣẹ fún yín. Àmín. wọ́n sọ aláboyún pé ìfẹ́ lè yí ọlọ́dàkùn àwọn aṣọ yín bẹ́ẹ̀. Àmín. bá ṣe iná tì ní ẹjọ́ fún ìjọba bismillahir rahmanir rahim. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. kàkàsí àmín. آمين kàkàsí àmín. آمين. لك الحمد الله أكبر. لك الحمد حمدا لا يحد لحاسن. ìmọ̀ àwọn ẹni tí ò ní dúpẹ́ fọ́lọ́. أوصل عصا والنبت والرمل والقترا. لك الحمد أضعافا مضاعفة على. لك الحمد أضعافا مضاعفة على. لطائف ما أحلى لدينا وما مضى. لك الحمد ما أولاك. لك الحمد ما أولاك بالحمد والثناء على النعم أتبعت نعمتها. على نعمي. على نعم أتبعت نعمتها. Ọlọ́run a dúpẹ́. Alhamdulillah. Dúpẹ́ yìí dáadáa. Alhamdulillah. Ọlọ́run ní kankan gbà lọ́wọ́ wa tó tayọ ọpẹ́. Lakal hamdu hamdan la yu'addu lihasin. Ẹni bá mọ núrò yóò sì mọ pẹ́ dá. La yu'addu lihasin. Màmá sọ bẹ́ẹ̀ fún wa pé lẹ̀kùn kan mẹ́rin ló sílẹ̀ fún wa lọ́dọ̀ Ọlọ́run. Ya Allah. Lẹ̀kùn kan mẹ́rin mo péjọ àbá. Mẹ́rin. Lẹ̀kùn àkọ́kọ́ òun ni lẹ̀kùn pè mí lówó kan tó bá ti pè mí tó tọrọ tó bá fẹ́ ìjẹ́pè rẹ̀ sì fún ọ ní tó bá fẹ́ àfàìpé Ọlọ́run làfàìdáhùn àfàìtọrọ làfàìfún ọ ní tó bá fẹ́ lẹ̀kùn àkọ́kọ́ nù. Lakal hamdu hamdan la yu'addu lihasin.
múmínì. Naam. Lẹ̀kùn ẹlẹ́ẹ̀kejì ó sílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run sí wa. Òun ni pé gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀. Gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀. Inú títì máa dínà àrísìkí tẹ́ ń wò ẹ̀ṣẹ̀ ni. Kódà bẹ́sẹ̀ bá pọ̀ jù a máa fà fún pínpín. Allahu akbar. Bẹ́sẹ̀ bá pọ̀ jù a máa fa àìsàn. Bẹ́sẹ̀ bá pọ̀ jù a máa fa wàhálà. Ọlọ́wà ni mo ṣílẹ̀kùn kalẹ̀ fún yín pé kẹ́ ẹ tọrọ àforíjì lórí ẹ̀ṣẹ̀ yín o. Bẹ́ẹ̀ bá ti wá tọrọ àforíjì yín sì foríjì yín. Allah. Tí ẹni pé kí wọ́n sà sọ pé astaghfirullah al-azim alladhi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi. Tọ́ ọba yẹn ti lé bọ́ba ti ráyè àti tọrọ àforíjì. Ọlọ́ni lẹ̀kùn kí n gba títúbà kí n gbọ́ lẹ́rú ó sílẹ̀. لا يعد لحاسن Wọ́n dọ̀ ọ́ dákíwì yín wọ̀ bọ́ kí lẹ́lẹ́. أيوصل عصا والنبت والرمل والقطيرة. Afẹ́fẹ́ múmínì. يقول الله Lakal hamdu ma ulaka bil hamdi wathana. لك الحمد ما Ọlọ́run أولاك بالحمد والثناء ala ni'ami. على نعمه أتبعت نعمتها. Lẹ̀kùn ẹlẹ́ẹ̀kẹ́ ló mọ wí dáhùn ẹ̀fẹ́. méjì. Lẹ̀kùn ẹlẹ́ẹ̀kẹta ìyá àlùbáríkà ẹ̀ sì Yorùbá Nabi Muhammad. sallallahu alayhi wa sallam. Ẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run ti ṣílẹ̀kùn rẹ̀ lẹ̀ fún wa. Ọ̀nà lẹ̀kùn ná díẹ̀ nínú tá a bá fọ́ wọ́n ná díẹ̀ níbẹ̀. Tọ́ba ti lè ná díẹ̀ wọ́n sàti rọra ná díẹ̀. Ìlọ́po láfi dípò fún ọ. Àfàyè ná díẹ̀ làfàyè rí lọ́po. Ẹni bá láwọn nífìyà jẹra rẹ̀ kò sẹ́ni ọgbọ́n tú ẹni tí bá máa tọrẹ yóò máa pọ̀ sí ni. Allah. Bí ẹ bá ń fowó tọrẹ yóò máa pọ̀ sí ni. Bí ẹ bá ń fi màá tọrẹ yóò máa pọ̀ sí ni. Bí ẹ bá ń fi yìí tọrẹ yóò máa pọ̀ sí ni. Ọlọ́run ló ṣílẹ̀kùn rẹ̀ kalẹ̀ pé sáà máa ná yìí tá a bá fún ọ̀hún lẹ̀kùn kọ́ máa pọ̀ àti sílẹ̀ fún ọ. لك الحمد ما أولاك بالحمد والثناء Ala ni'ami. على نعمه Ẹ bá ń kéwì. أتبعت نعمتها. Olórí náà tó máa ń dárúkọ lọ pé Allah. الله Dárúkọ Ọlọ́run yìí dùn mọ́ mi tó. الله. Ẹ fẹ́ mú mi nì. نعم. Ó di mélòó? متى. Ọlọ́wọ́ ká àgbọn àlùbáríkà rẹ̀. آمين. Lẹ̀kùn ẹlẹ́ẹ̀kẹrin onílẹ̀kùn ọpẹ́. Ìwọ sáà ti dúpẹ́. الله أكبر. Ìwọ máa dúpẹ́. Ìwọ máa dúpẹ́. Ọlọ́ni lẹ̀kùn àlékún oore àti wá sí ilẹ̀ fọlọ́pẹ́. لا إله إلا الله. Ẹ fẹ́ mú mi nì. نعم. Bí yẹn bá fẹ́ràn kó máa dúpẹ́ Ọlọ́ni lẹ̀kùn kórè rí ó sì máa lékún kó máa lékún àti sí ilẹ̀. Ọjọ́ tó rè rí ò ní lékún mọ́. Òun lọ́jọ́ tó bá ronú pé yìí dúpẹ́ mọ́. الله. Ọlọ́ni kò ní sú mi láti máa gbàdúrà láti máa ṣàánú rẹ̀. Níjọ́ tó bá ti sú ọ náà tọ́pẹ́ bá ti sú ọ pé ó sú mi lónìí dúpẹ́ mọ́ o Ọlọ́ni èmi náà dá wà lékún rí. Àmọ́ tó bá ti lò ní yé dúpẹ́ Alhamdulillah. orí èmi ò máa pọ̀ sínú ayé rẹ̀. لك الحمد ما Ọlọ́wọ́ dúpẹ́. أولاك بالحمد والثناء Ìwọ ò sì dúpẹ́ tiẹ̀. على نعمه أتبعت نعمتها. Ọlọ́run èmi rẹ̀ èmi lẹ́rú ọlọ́pẹ́. ما أولاك Ọlọ́run yìí ní tí mo tún lè ṣe fún ọ. بالحمد والثناء Èmi náà rè jántọ́ yìí èmi náà rè kékeré yìí. بالحمد والثناء. Ta ni mi táyọ̀ wá pé síwájú mi pé a fẹ́ gbọ́rọ̀ lọ́hùn lẹ́nu ta ni? A ní ọmọ kékeré bàbá ń ráwọ́ dọ̀.
ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ ń tẹ́ bí mi lẹ́jọ́ kó ń jò lẹ́ bí mi. bilhamdi wa thana. a sì wá pilẹ̀ rẹ̀ wẹ́rẹ́. gbogbo tí máa dáni lọ́nà ọlọ́run sì ni ó dá wa lọ́nà. alhamdulillah. ọlọ́run wọlé apá tó ń dúpẹ́ gbogbo tí máa dáni lọ́nà mọ́jọ́ dá wa lọ́nà o. lakal hamdu ma. ẹ dúpẹ́. aulaka bilhamdi wa thana. ala ní àmì. àti wàtà ní àmàtàtìwà. ẹ̀yin ẹ̀ bá ń gé. ala ní àmì. àti wàtà ní àmàtàtìwà. fi kẹ́kọ̀ọ́. lakal hamdu. ọlọ́run ìwọ lọ lọ pẹ́. أدافع مضاعفة على مؤمني لطائف ما أحلى لدينا وما مر. mo sọ fún yín pé bí ẹ bá fẹ́ràn kó máa dúpẹ́ oore mẹ́ta ni màá tẹ̀lé ọpẹ́. oore mélòó mo pè jàmá. mẹ́ta. bí yàn bá ọpẹ́ ní màá dá Sheikh Adam. àkọ́kọ́ ń bẹ̀ ni wípé so tó dúpẹ́ náà èyí tó dúpẹ́ sí òun kò ní bàjẹ́. Allahu akbar. gẹ́gẹ́ mọ́ ní ọ̀nà ìṣe jàmá. kò ní bàjẹ́. kò ní bàjẹ́. o ti dúpẹ́ lérí àlàáfíà rẹ̀ ò ní àfà kò ní dá ìsàn. o dúpẹ́ lórí àrísìkí tọ́lọ́run fún ọ kò ní tán. o dúpẹ́ lórí jíjẹ mú mọ́ rọrùn kọ́ àfà nílé iṣẹ́ kan tí mo dálẹ̀ ni nǹkan tí ń dúpẹ́ sí ni àkọ́kọ́ ni pé kò ní bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì bí yẹn bá tún wá ń dúpẹ́ ní tó ń torí ẹ̀ dúpẹ́ sí wọn mọ̀ á pọ̀ sí. Allah. ó di mélòó jàmá. méjì. ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run wà fẹ́ràn rẹ̀. La ilaha illallah. ọlọ́run ní nǹkan tí mo fẹ́ gbà tó tayọ ọpẹ́. lakal hamdu adafan mudafatan ala lataifa ma ala ladina wa ma mara. ó ṣeé ṣe kí wọ́n máa ran kàn pé ọlọ́run mo fẹ́ kó rè mí ọ̀pọ̀ sí ni ìfẹ́ kó ètò ṣe fún mi ó bàjẹ́ ó sì pariwo kí wọ́n náà dúpẹ́ jàmá. alhamdulillahi. lọ́wọ́n a dúpẹ́ o. alhamdulillah. Ramadana 2025. mashallah. 1446. ṣé gbogbo àfọ̀nwá àtijọ́ dágbére ọdún tó lọ ló tún pàdé lọ́dún yìí ni. Allahu akbar gẹ́bí o. lọ́wọ́n a dúpẹ́. lataifa ma. ṣé gbogbo àwọn jàmá ta dágbére fún lọ́tọ́ lọ. alaladina wa ma mara. dúpẹ́. lataifa ma. ọlọ́run ò ṣe. alaladina wa ma mara. àwọn ni olóhùn tí wọ́n ti lọ dandan ni ká máa ṣàdúrà fún wa a gbọ́dọ̀ dákẹ́ àdúrà wọn. Allahu akbar. kí ló dé tó fẹ́ gbàgbé àwọn tàná rajà kí wọ́n rántí ìwọ náà nù tó bàbá ti rántí àwọn tàná àwọn kọ lẹ́tà sí pé kókó tiẹ̀ náà má parẹ́ nù. àfi ká ṣàdúrà fún wa ká rántí wọn. salituka ya maulaya khairan nawaili. àwọn ẹni ọlọ́run nù àwọn wòlíì ọlọ́run sá. bifadili wajahili aliminali mohatidu. àwọn àfáà tí wọ́n fi gbogbo ayé wọn lẹ̀ fọlọ́n pé ọlọ́run tiẹ̀ lá máa fi ṣe. wọ́n fi fi panú wọ́n fi yà jẹra wọn torí kọ́jú òní bàbí lè dùn báyìí. Allah. وهم بذلوا طول الحياة وعلمه على ديننا الإسلام بل هو لقائد. àwọn ń ṣe wáàsí lónìí. àfẹ́ mọ́mí ni. àwọn ń ṣe wáàsí lónìí. àwa ní máìkì àtò ẹ́ńjìnì kalẹ̀
ọ gbọ́ bá mọ́ mẹ́ni. Naam. nígbà táwọn ń ṣe tí wọ́n lánàá kò sí fèrè kò sí kàkà. La ilaha illallah. àwọn ti tà náà ti ń sọ fún yín o. ẹnu lásán ni wọ́n fi ṣe é. وهم بدلوا طول الحياة وعلمهم. ìgbà yẹn àwọn ẹni Ọlọ́run tà náà ìmí àkọ́rí sínú ogbó. àfa láàrin àwọn ẹlẹ́bọ wọn kó pàró jáde fún àfa mi wọ́n na àfa mi ń pàró torí kí mo fẹ́ ké Kùránì nípa ẹ̀yin lè máa bá mi ta jòkó sí i. وهم بدلوا طول الحياة وعلمهم. àwọn ẹni Ọlọ́run gbogbo tí wọ́n ní ní mímọ́ wọ́n sì wọ́n ná sójú náà Ọlọ́run. على ديننا الإسلام بل هم لقائد. wọ́n fọ ayé wọn fún Ìsìlámù ni èmi ń kú sọ́nà. الله. mi ń kú sọ́nà tá a gbúdọ̀ má. فأول رد العلم عالم صالح ó lọ àlùbáríkà sí. وتاج الأديب جامع فهو زاهد. olórí ẹ̀kọ́ bá ń ké pé فأول رد العلم عالم صالح. ẹni àkọ́kọ́ nínú wọn. àfẹ́ mọ́mínì. ياكم الله. ṣé wàá límì janta. الله تعالى. wàá límì ṣe ṣe wù fún bàbá. شيخ. dákẹ́ bá ṣe ṣe wù lẹ́ẹ̀kan sí. شيخ. ṣe ṣe wù lẹ́ẹ̀kan sí àfẹ́ mọ́mínì. شيخ. wàlọ́hù. يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. فأول ذو العلم. فأول ذو العلم عالم صالح. ṣé wàá límì wọ́n ń gbé mímọ̀ náà bọ̀ wọ́n ń gbé kàrámà bọ̀ wọ́n ń gbé wìláyà bọ̀ ọláwọn àyè kọ̀ọ̀kan tí wọ́n ti kọ́kọ́ dé o wọ́n débí wọ́n débí wọ́n débí wọ́n débí kọ́lọ̀ tó wá fìdí wọn múlẹ̀ sí Ìlọrin ẹjọ́ jàmá àfáà mọ́mí ni. ṣé wàá límì wá dé Ìlọrin Ọlọ́run wá gbé ọlá mímà ó wá gbé lé wọn lọ́wọ́. La ilaha illallah. ó gbé ọlá Kùránì ó gbé lé wọn lọ́wọ́ ó gbé ọlá Islam lé wọn lọ́wọ́ wọ́n wá ń darí ẹ̀ efu wá dérí bàbá wọn bàálù lọ́rin tó ní. ṣéèkù. ẹ bá rí bẹ̀lẹ̀ kan sí. ṣéèkù. rí bẹ̀ dáadáa. ṣéèkù. Allahu yasimuka minan nasi. la takhafu darkan wa la takhsha. wala hawla wala quwwata illa billahil aliyyil azim. àti bàbá ọba lọ́rin pé kú ọdún. فأول العلم عالم صالح. akí bàbá bàálù lọ́rin ọlọ́wọ́ wọlé la ilaha illallah ẹ̀ ní jọláwẹ́yìn. عالم صالح. bàbá mi martaba ẹ̀ ní wọlá yín lọ́wọ́. àmín عالم صالح. àti lójú yín àti lẹ́yìn yín Ìlọrin ò sì ní dàrú. فأول رد العلم. bàbá bàálù lọ́rin àlékún àlàáfíà lẹ́kùnrẹ́rẹ́ àlékún fọkànbalẹ̀ àlékún okun ara àlékún dùnnú àlékún àsọsẹ ọlọ́wọ́ bá ń ṣe fún bàbá bàálù lọ́rin. عالم صالح وتاج الأديب جامع فهو زاهد. alájà àgbà ló fi kọ́ gbogbo àwa àdàbíyà. حياكم الله. bàbá ló fi kọ́ wa bàbá alájà àgbà ilé mẹ́ta ló tóbi lọ́wọ́ àwọn. Mashallah. ilé mélòó mo pè é jàmá. mẹ́ta. bàbá ní ilé tí wọ́n ti bí mi ilé tí wọ́n ti bí àwọn ilé ara àgbàjì ilé bàbá wọn fámílì àwòsí gbogbo wa nù abájẹ́ dàbíyà. eré kejì òun lé àfa àgbà Sheikh Ishaq Abdul. rahimahullahu ta'ala. ó tóbi lọ́wọ́ mi púpọ̀ bí bàbá bá ń wọlé àfa àgbà Sheikh Abdul lọ bàbá wa ni wọ bàtà wọbẹ̀ wọ makéwù bàbá àwọn èyí wọ bàtà wọlé ná bàbà
wọ́n bàbá ta ni àtún wá gbọ́ bẹ́ẹ̀ bàbá tún wá dàgbà tó di pé àgbà ti débi pé wọ́n tún lè tún gbágbá ní wọ́n máa tún rìn wọlé wọ́n wá gbé wọ́n wà fún àwọn gbé mọ́tò wọlé wọ́n jẹ́ bá fẹ́ tọ́ọ̀nù wọbẹ̀ bàbá wa bàbá ta nínú mọ́tò ẹwà àwọn afárá tó ń wà lùbáríkà alájẹ àgbàfà ilé ẹ̀kọ́ tí ó dájà dábì wọ́n wá bọ́ bàtà nínú mọ́tò. tawallu di ilmi. ìwọ ọwọ́ bàtà wọ yàrá àfà rẹ báyìí. alimu salihan. òun lè kọ́ta kọ́lẹ̀ àfà wa bàbá wa Al-Agorowy gbogbo wa bá délé àfà wa ilé ó ta dára jágbá ni tọmọ kí tọmọ tàgbàtàgbà kálukú kó wà tẹ̀ lọ́wọ́ ni. watajuli adibi jami'un fawazahidu. àfà mumini. Naam. ilé ẹlẹ́ẹ̀kẹ́ lónà. lẹ́ẹ̀kejì. ìbá alájẹ ìgbà ní ilé ẹlẹ́ẹ̀kẹta tó bàbàrà jù lọ́wọ́ àwọn ò lè síjú wo bẹ̀ òun lè ṣe wàhálímì bàbá ní gbogbo ẹ̀yọ́ máa kéwú gbogbo àpọ́nlé ni ẹ máa ṣe. Allah. ní rádà bí àkàláyé kọ́ kọjá yìí rẹ̀ sílé o. fawwaluhu dul ilmi. ládàbí yàrá. alimu salihan. àdàbí àkàn ò ní gbé ẹnu sókè sílé álímì àdàbí yóò sì ní kọjá àṣẹ rẹ̀ sílé álímì àdàbí yóò sì ní bá tí ṣéwò álímì bá ń fẹ́ràn àdàbí àkàn ò ní bá a sọ̀tá ní ti ń fẹ́ lẹ́nu ládàbí yà ọ̀kan ṣéwò álímì ń fẹ́ràn ẹnìkan kádàbí yà wà mọ́ lọ́tà ẹ̀ ní ẹ̀fà gbọ́ bẹ́ẹ̀ bá rí kẹ́jẹ́ rí. alimu salihan. tẹ bá rí kan tẹ bá àfẹ́ mọ́ mi nì tẹ bá rọ̀yọ̀ kan àdàbí yà kan pé nǹkan títí wà álímì ń fẹ́ràn rè àdàbí yà wà mọ́ lọ́tà ẹ̀dá kẹ́jẹ́ rí. watajuli adibi jami'un fawazahidu. àfà tajuli adabi ọlọ́run bá yọnu sí ṣéwù tajuli adabi. àmín. àwọn ló kíhùn à ń kí àwọn gbọ́dọ̀ ní mi. watajuli adibi jami'un fawazahidu. ṣéwù tajuli adabi àfẹ́ mú mi nì. rahimahullah. ọlọ́run o. Allah. bá a lékun kí àfa àgbà tajuli adabi. àmín. kí ló dé ẹ̀sìn dákẹ́ ẹ̀ ṣá. àmín. kẹ́ wá gbádùn wá àti tó nà jẹ́ sámi fáfá àgbà ni. watajuli adibi ṣéwù tajuli adabi. jami'un fawazahidu. àfa àtọ́kọ́ lajà gbà ń kéwù. watajuli adibi jami'un fawazahidu. ẹ múrò àfa tajuli adabi wa gbogbo kéwù tálà ń ké nísìnyí tálà ń ṣe fà rí mímọ́ ìpìlẹ̀ gbogbo kó wa àfa tajuli adabi ni ọ̀gá gbogbo kó wa nù àtẹni ọgbà àtẹni tí ọgbà Allah. àfa tajuli adabi sọ́rí ìbùlì karamat ọlọ́run bọ́ àfa ní karama tó pọ̀ mélòó lọ fẹ́ kanu karama sí tajuli adabi rahimahullah. mélòó lẹ́ kanu karama sí tajuli adabi ṣètò di tí wọ́n pàdé tí ò gbọ́ tí ò lè sọ òun léwìí nílùú ọdẹ òmu lọ́sùn state àfa tajuli adabi wọ́n kanu àwọn amáké wọn lọ ìlú ọdẹ mọ́ ọlọ́mọjọ́ bàjẹ́. àmín. àwọn àfáwà níbi ọlọ́run bá dún tì wọ́n. àmín. àfáà ń kọ́ o wọn ń tẹ́wọ́ sí bàbá kò gbọ́ kò lè sọ àfáà wa wọ́n á fún sáyìn pé jánu ọwọ́ yanu ṣé o dájú dàda bí àwọn ìtọ́ díẹ̀ náà tọ́ tí wọ́n á tọ́ sí lẹ́nu. Allahu akbar. ẹrú náà àkàzà yẹlẹ àfáà máa sọ̀rọ̀ àkàzà yẹlẹ kánò ni wọ́n ń ká lòlò tọ́tọ́tọ́ àfáà ni tún wá sí yanu lẹ́ẹ̀kan sí tún yanu ṣé o dájú dàda bí. rahimahullah. àwa tún fún mi sí láti sin lọ máa sọ̀rọ̀. la ilaha illallah. àtìgbà náà bẹ́ẹ̀ ló ti pẹ̀ tí ń sọ̀rọ̀ tí ikú àfẹ́ ọlọ́run ọgbọ̀hún lẹ́nu ẹ̀ má. watajuli adibi. àwọn àgbà táwọn lábẹ́kúta nù. jami'un fawazahidu. irú ọlọ́run ni ò sí àfẹ́ àmọ́mẹ́ni. Naam. irú ṣé òtájúlẹ̀ àdábì wọn. tajuli adibi jami'un fawazahidu. àfẹ́ àtájúlẹ̀ àdábì
àfa tajul adabi àfa mumini. Na'am. alájà ìgbà ni karama fẹ́ gbà pọ̀ débi pé tí n bá tẹnu bọ̀ ṣé o tajul adabi àfa mi. alájà ìgbà wí bẹ́ẹ̀ ẹ̀rín mi ń bẹ dẹ́ sọ pé bẹ́ẹ̀ sì ni bàbá ní bó ti rí nù kò sí rọ́ńbẹ́ ṣé táwọn arìnrìn àjò tí wọ́n jọ ní ni alájà ìgbà ni àwọn jọ ní pẹ̀lú àfàgbà ni ẹ máa ń so àtìyàwó àfàgbà tí wọ́n ń pè ní ìnákó. Allahu akbar. ń bẹ o bàbá àwọn ti rìn lọ àfàgbà àwọn kan gbọ́ tí ní ọjọ́ máa wú àfàgbà kan bà sáàrin àwọn ni. Rahimahullahu ta'ala. nígbà wọn máa gbọ́ tí àfàgbà máa wí bisimilahi alali kadami hata takiwa ẹlẹ́jà gbà ní táwọn máa ń gbọ́ nù bisimilahi alali kadami hata takiwa bisimilahi alali kadami hata takiwa àfàgbà kan bà sáàrin àwọn ni. Allah. báwọn bá tún jọ ní díẹ̀ àwọn ọ̀tún ráfa gbà mọ́ báwọn bá rìn wọ́n tún bà sáàrin àwọn. Watajul adibi. ṣé o tẹ́jú lẹ̀ dẹ́bi ni o. Jami'u fawazaidu. Watajul adibi. ọlọ́run bá ń gẹ́ wọn. Jami'u fawazaidu. Watajul mu'mini dhul karamati wal ula. ṣé o tajul mu'mini lọ́mọdá àwọn dhul karamati wal ula àfọ̀ ọmọdánù ṣé o tajul mu'mini lọ́mọdá. Wa shaykhu salakutu alal khayraidu. ṣé o tajul mu'mini gbogbo àwọn oníláwà ní àṣìlábùlẹ̀ àmáyémì ìpìlẹ̀ gbogbo wa nù àwọn àjọmọ̀ kí wọ́n ṣe o tajul adabi. Watajul mu'mini dhul karamati wal ula. Wa shaykhu salakutu alal khayraidu. ké dáadáa ọ̀ gbọ́dọ̀ tíjú. Wa shaykhu salakutu alal khayraidu. àwa ní dákọ̀sálẹ̀ kò. Wa shaykhu salakutu alal khayraidu. àwọn ẹni olóhùn wọ́n kó jàrá nísàlẹ̀ kòtò. Wa shaykhu salakutu ìsàlẹ̀ kòtò nílọrin. alal khayraidu. ọgbọ́n alàlẹ̀ khairi ra idù gbogbo tí jẹ́ oríire àánú ọlọ́run ní bẹ́sàlẹ̀ kòtò níbo lẹ́mí rẹ̀ ń lọ àbí kà ń dààmú rẹ̀ ni. Wa shaykhu salakutu alal khayraidu. bàbá máa ń dẹ́kọ̀ ìsàlẹ̀ kòtò dáadáa àlùbáríkà ó sì máa kọ́ sí. Wa shaykhu salakutu alal khayraidu. báwí. Wa shaykhu salakutu alal khayraidu. ìsàlẹ̀ kòtò àdúgbò mímọ́ àdúgbò àlùbáríkà àdúgbò wìláyà àdúgbò kàrámà ìsàlẹ̀ kòtò. Wa shaykhu agbaji. bàbá alágbàjì. Thumma Ahmadu Yahama. àfẹ́ mú mi ní. Igobiri wa Musa wa Hizo wa Hamidu. ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn bó ti ń dákọ̀ wọn. Wa shaykhu agbaji. bàbá Sheikh Yusuf lágbàjì. Thumma Ahmadu Yahama. wọ́n dágbàjì. gbogbo oríire tí yàrá wá bá bọ́lọ̀ ń bọ́ lọ rápálá dágbàjì ọlọ́run ti ṣàánú rẹ̀ nù. Thumma Ahmadu Yahama. bẹ́ẹ̀ mi ti máa kí wọn ní ojoojúmọ́ ní tàbá fẹ́ bẹ̀rẹ̀ wá sínú. Bigobiri wa Musa wa Hizo wa Hamidu. yóò gòbìrì kí wọn o ọlọ́run bá ń kẹ́ wọn. Ẹ̀sìn ni omi wá mí ni hàn Gazali wa Gìrìgìsàn. àwọn àfọ́gbà ilé ẹ̀sìn ló bí wá. Ẹ̀sìn ni obi wa mí ni hàn àfọ́gbà ẹ̀sìn ló bí wá ẹ̀sìn ló bí wá lọ́mọdá. Gazali wa Gìrìgìsàn. ọlọ́run ilé ẹ̀sìn ló bí wá ọlọ́run mọ́jọ da ooru láéláé. Gazali wa Gìrìgìsàn. wọ́n fain ní ìdájọ́ àfẹ́sìn ló bí wá dákẹ́ sàmì àdúrà tí mo ṣe ni. Àmín. Ẹ̀sìn ni obi wá mí ni hàn Gazali wa Gìrìgìsàn. tẹ́wọ̀ Gazali tẹ́wọ̀ Gìrìgìsàn
Hafizu Ọlọ́run máa yọ́nú sí gbogbo. Wa minhum ma fi gbàbùsẹ̀ ọmọ ìyá máa jìdù. Irú wọn mẹ́mbẹ́ lù dín náà. Àfáǹdà Sàláàtì. Ọ̀yẹ́ yẹ̀ fọ́ mi ni. Ṣéèkù lótùrú ìdí àyà. Òkè dà. Ìkókóró. Màyìmáṣà. Mẹ̀máṣà wàjọ́ngọ̀ lọ́jà hedu. Àfáǹdà Sàláàtì. Àfáǹdà Sàláàtì. Sheikh Ahmadu Al-Rifai. Àfáǹdà Sàláàtì. Inda Salati Gobede Nisa. Àfà mọ́mẹ́ni. Naam. Bàbá tó bí gbogbo oríire kalẹ̀. Àfáǹdà wọ́n bí gbogbo oríire kalẹ̀. Gbogbo oríire làfáǹdà ń bí kalẹ̀. Ṣéèkù lótùrú ìdí àyà. Àfà wa ló tún bó ń di àyẹn náà mẹ́mbẹ́. Bí kò wíri wà wọ́n sá ìkókóró. Àfà kòkòrò. Mẹ̀máṣà wàjọ́ngọ̀ lọ́jà hedu. Àfà Mẹ̀máṣà ń gàmbàrí. Àfà àjọngọ́lọ́nu. Àfà àjọngọ́lọ́ ní gbogbo jíwa wáyà yín. Àbíkà. Àfà Sheikh Ahmadu Rifai babalábíkà. Olùkòdó. Bàbá lolùkòdó lẹ́kùlé wáyé. Akéwù aláya. Àfà aláya àfà akéwù. Òfógó kúrin kàràjú láyọ̀ ákìdù. Sọ́rí bá a ti ń dákọ̀ wọ̀n yín. Má gọ̀ sí ara rẹ̀ ọmọ fi wọn bẹ lọ́hùn ni. Àbọ̀ndó kàdá kò kéwù kò béèrè fúlì ìjà. Àfà mọ́mìnì. Àbọ̀ndó Àfà Bondo. kàdá kò kéwù kò béèrè fúlì ìjà. Haji Jamiu sẹ́yìn gbọ́ kò kéwú kò béèrè. Kò kéwú kò béèrè. Olóṣùn. Àtúlì ìjà àfọ olóṣùn. Wà òjì bára bíbélìgọ̀ rẹ̀ ábídù. Òjìbára. Bíbélìgọ̀ rẹ̀ ábídù. Àfà Bẹ́ngọ́ rẹ̀. Basharu Adangba Sheikhu Takuti Baruba Imamo Matase Somayambuli Mosaidu Imam Matase ṣé o yàmbú. Asukuti Àfà Asukuti náà bẹ́ẹ̀ o. Fagba Meneho Bàbá Fàgbà nù kàn kọ́ lọ́hùn. Sheikhu Erubu Bàbá àgbà lérùbù. Àfà Agiyangola ògùnlé ọlọ́hun lérùbù èrùbù. Ọlọ́hun ẹlẹ́gbẹ̀ẹ́. Asukuti Fagba Meneho Sheikhu Erubu Sarumi Baba Robo wa Mesikino Rashidu Àfà Sarumi náà mẹ́mẹ́. wa Mesikino Rashidu Àfà wa àgbà Sheikh al-Miskinu billah. Badende Zavura Àfà Badende mẹ́mbẹ́. Àfà Zabura mẹ́mbẹ́. Sheikhu Yahaya Wakatimi Àfà Yahaya lókè Agodi. Sheikhu Yahaya lókè Agodi. Wakatibi Àfà Katibi nù ọ̀dí ọlọ́mọ wa. Sheikhu Yahaya Wakatibi Alaro Àfà Alaro. Wàdúbà bò kàgìsà ìdò. Àdúbà òbá bàbá pọ̀ kági. Bàbá pọ̀ kági. Mufti ẹlẹ́ẹ̀kejì. Àgbárí gìdá ó máa. Bàbá àgbà gidi ọmọ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Sheikhu wírídé aláàbẹ̀dọ̀. Ilé ńlá ilé òwúrì ìdí Ọlọ́run dákun yìí má lè bẹ̀rẹ̀ ọlọ́mọdé òkú láéláé. Sayuti aṣọ náírà wàbí dàmọ́jà ìdò àgùdọ̀. Ọ̀yá yìí. Lé àhámánì bàbá lé ìlàmàrà rúnà. Bàbá tó ké. Wàbùdó lé àhámánì bàbá lé ìlàmàrà rúnà. Wàrájì ìta ẹ̀gbá làṣẹ ọmọjà wùdù. Ìlọrin ló ní gbogbo wọn. Ìlọrin ló ní bàbá ń tẹ̀gbá. Wọ́n ò ní ìtajà mínú wọ́n ṣe ìrí kàwálùnà wọ́n ṣe ìhù àgẹ́gẹ́
يعاند àfà mọ́mìnì نعم bí o kéwú dé yé bí yàn bá bọ̀ kí yóò sì mọ́ lálùbáríkà sí. ونهتدى منه وشيخي كمالنا àfọ̀ntàdá ọlọ́run dákun gbogbo tí jẹ̀ràn àbànújẹ́ ọlọ́run dákun má tẹ̀tì bàbá. ونهتدى منه ilé ń tàdá ọlọ́run dákun má jò ó dá oró. وشيخي كمالنا ọ̀yẹ́ yìí. وشيخ أجيجي آدم لا يعاند alájí àgbà. وشيخي كمالنا alájí àgbà. àfà mọ́mìnì. نعم àfà tó ju ẹgbẹ́ rẹ̀ lọ níbi gbogbo àfà nínú mímọ̀ nínú wìláyà mọ gbọ́ lẹ́nu àfà wa àgbà Sheikh Lukman Muhammadul Jami ẹ foríjì mi tí wọ́n jí ọ̀kan náà àwọn àfà wa lọ́dọ̀ bàbá oníyanjú. Masha Allah. wọ́n ní bàbá wa alájí àgbà níwà sí ní Kútọ́nù. bàbá wa bísí wọ́n á ní bàbá oníyanjú ọ lọ àfà mọ́mìnì. Na'am. kí bàbá oníyanjú wọ́n wá rán wọn lọ àfà wa Sheikh Lukman Jami ẹ mọ̀ wọ́n dáadáa àwọn ni bàbá oníyanjú wa mú lọ́wọ́ níjọ́ náà lọ́hùn wọ́n wá débẹ̀ kàrámà ṣẹlẹ̀ ọgbọ́ àfà. Na'am. nígbà nínú ìmọ̀tọ́kọ́ ṣẹlẹ̀ ni pé wọ́n ní wọ́n dọ̀hún gbajúgbajú àfà wọ́n ti wọlé àwọn ọlọ́pàá ìlú táwọn ọmọdé báwọn ṣe mú wọn nù bàbá wọn àmọ́ àti mọ́tò àwọn máa ń bẹ̀bẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà àti mọ́tò àti gbogbo wọn lọ lọ́fíìsì báwọn máa ń bẹ̀bẹ̀ àfà ọlọ́run àwọn ṣe tálà àfà yín dọ́rùn yín jẹ́ tálà àfà yín dọ́rùn bí wọ́n ti ń sọ lọ́wọ́ wọn níbẹ̀ lọ́gá ogun wọn ti dé àṣà gbọ́sẹ̀ rẹ̀ lọ́sàdé ìgbà tí wọ́n páàkì síwájú àbọ̀nyagi ẹni tó jọ̀gá àwọn yìí bá kúnlẹ̀ wà sí àbọ̀nyagi wájú àbá àwọn yìí tí wọ́n àfà tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n bá ń lanú lẹ́yìn bá wò wọn gbà àbá wọn sọ pé arábù ni wọ́n ní ẹ mọ mi ni èmi ọmọ kí oyin èmi lágbájá ọmọ lágbájá èmi rè àbá mi ni èmi rè ọlọ́run. wa shaykhi karamina. ẹ wo karama èyí tí débi tí ń lọ o àwọn tí wọ́n fẹ́ máa àfà wọ́n padà wá dọ́mọ kí gbogbo wọn padà wá àfà wọn ń gbégbé wọn ń gbà o bí tí wọ́n lọ wá ni àfà wọn ni wọ́n ti program tó wọ́n sì àfà wọn náà wọ́n pa owó yìí pọ̀ dáadáa. Allahu akbar. owó táwọn wa mú lọ láti ilé àfà wọn làwọn kó ìsọwọ́ àpò wọn lọ́wọ́ àwọn wa ti wá àfà owó táwọn wa pa àwọn ti mistake dàápọ̀ mọ́ owó àfà wa tọ́sẹ́kù owó àbóyangi tọ́sẹ́kù ọlọ́mọ sábà ń yọnu sí wọn. Àmín. owó táwọn pa lóde àwọn àti ojú àgbẹ̀ nígbà táwọn wá dẹ́kù padà káwọn tó máa lọ lọ́rin wá jíṣẹ́ fún bàbá àwọn àni akírankunla owó yìí owó yín ti dàpọ̀ bàbá oyangi ni kò jó mi mọ́nu nígbà ó ti yíra pọ̀ mọ́wọ́ àfà wa òun ó ti di tàfà wa nánu. wọ́n ò ní ìtajà mímí wọ́n ṣe ìrí karamina. ìwọ tẹ́láfà rẹ lòdì òtún jíwó mú. wọ́n ṣe ìrí karamina. ó ní alọ̀kánjọ ní ìwọ̀n náà wà ní wò fún wa wọn ò pín fún wa ọwọ́ torí èyí wọn wá gbẹ̀sán ọwọ́ kọ́kọ́ mú tiẹ̀ níbi ìmí ìtàn lọ ọkọ̀ sàkánná. wọ́n ò ní ìtajà mímí wọ́n ṣe ìrí karamina. bí wọ́n ti ń chẹ́ẹ̀kì àpò àfà rẹ̀ bọ́ sọ́kalẹ̀ táyé bọ́ sọ́kalẹ̀ ó sì lọ lè chẹ́ẹ̀kì àpò aṣọ àfà ẹ̀gẹ́dẹ́ pé 1000 àpò ọ̀nbí àpò àfà envelope kí ni ó ti àfà wọ́kà ti ọ̀tà ó sì máa bí 2000 ẹ̀ sì wá tì nínú ilé ara. Shaykhi kamaluna. àfà mọ́mìnì wọ́n wá jẹun yìí pọ̀ wọ́n wá àfà ibi tí wọ́n lọ mọ́ wá dé yìí wọ́n láwọn wá dé lọ́rin bàbá wọn adájọ́ àgbà ti sọ fún bàbá wọn yagi pé gbogbo àtọ́ba délé sí o máa sálámà sílé wọn náà kọ́ sọ fún àfà àti ìlùkùnmá ẹ máa sóló kékeré náà ti wá dé àwọn wàá fẹ́ sálámà pé kọ́mọ̀dé pé àwọn wọlé sí i bàbá àwọn wá dúlẹ̀ nù ọ̀nà kí wọ́n fi dé bàbá wọn yagi wá dé àwọn wá jọ wọlé tọ́ lè bá bàbá. Allahu akbar. àwọn wá kí bàbá alájẹ àgbà nírọ̀ díẹ̀ Allahu ta'ala anhu. ibi tí wọn lọmọ wá dé yìí tẹ́gbẹ̀mẹ̀tìyà àfàgbà tájúlẹ̀ àdábì gbogbo karama wọn tọ́lọ̀ ń gbé fún wọn wọ́n bọ̀ sálàjì àgbà wọ́n bọ̀ sára wọn
wọ́n wá kówó kalẹ̀ wájú bàbá wọ́n wá kówó kalẹ̀ alájà àgbà bíbí ẹran wa rèé o bàbá ní ẹ yọ yìí ń kó ń bẹ ẹ yọ ilé yìí ń kó ń bẹ owó àjìṣe o owó tiẹ̀ lè yín o èyí ìlówó tèmi tẹ̀ pa lọ́hùn. wọ́n ṣe ìhí tàwáàlùnà. ọmọ tó gbé wá sí àbí nǹkan lẹ́gbẹ́ jáde ni. wọ́n ṣe ìhú àgègè àdàmọ́ láyọ̀ ànídù. àbáwọ̀ àgbẹ̀ Sheikh Lukman jẹ́mi Lukman wọ́n ní tó bá jẹ́ sí pé bàbá ó yangi lọ́kọ́kọ́ délé bàbá alájà àgbà ni àwọn sọ pé bàbá lọ́kọ́lọ́ lè sọ fún wọn pé owó mi bẹnu owó yìí àmọ́ làwọn kọ́ débẹ̀. Allah. bó làlájà àgbà ṣe mọ̀ àwòlé Ọlọ́run bó wọn ṣe mọ̀ pé owó yìí alájà àgbà ni wọ́n gún gàgàrà. Sheikh Kawaluna. bọ́lá ló ti mọ rí nàní sí rí wọn. wọ́n ṣe ìhú àgègè ọ̀yẹ́ yìí. àdàmọ́ láyọ̀ ànídù. wọ́n ṣe ikú. wọ́n ṣe ìhú àgègè àdàmọ́ láyọ̀ ànídù. àdàbí yẹtùn. àdàbí yẹtùn. bákẹ́. أبدية من شيخنا تاج الأدب. ọ̀njọ́mọ alájà àgbà ó tó ní fàárí fún ọkọ ọmọ dúpẹ́ pé tàlàfà rẹ̀ Sheikh Muhammad Kamaluddin Habibullah Adabi àfà tẹ́pọ̀ ọ̀dà sí àlà rẹ̀. Masha Allah. àwọn ikú ọ̀dà sí alájà àgbà àfà mú mi nì. Naam. ó tó ní fàárí èmi mà lórí mo dúpẹ́ pé mo jọmọ kí wà alájà àgbà. Ọlọ́run mo dúpẹ́ mo mà lórí. Àmín. La tansa aslaka ya fata aliman ila ma tantasib. Ọlọ́run ká kún àlùbáríkà rẹ̀. Kulani wuya binu la takhafu lil adiri wal mughtarib. Alájí àgbà ibi àwọn afáwà sọ fún wa bàbá sẹ́ni kírímọ̀ ìlàmẹ́ wọn ń bẹ láyé ẹni wọn láti gbọ́ wọ́n ní àwọn pẹ̀lú bàbá wa Sheikh Safiyullah al-Khalifatul Awwal li dawlatil Kamaliyya bàbá ní wàásí ní àfà lọ́fà ẹjọ́ ọjà máa bàbá alájí àgbà ní wàásí lọ́fà kẹ́lẹ́ mọ́rú àfà àtọ́lọ́ ń bù wá. wọ́n sì ń lè kó pléènì wọ́n sì bá lọ wọ́n ní aago mẹ́rin sí ni wọ́n dá ọjọ́ ló sì ti lọ yìí bàbá èsì ti yanjú lọ́fà tán wọ́n ní bàbá wa pè bàbá sí Safiyullah àti bàbá àlẹ́ àgàn wọn ni ẹ̀yin méjèèjì ẹ máa lọ lọ́rin ẹ lè sọ fún ẹyẹ bẹ́ẹ̀ bá kàn ti débẹ̀ ẹ sọ fún ẹyẹ wípé kó dóde wa àti ìṣetán. ọjọ́ máa kí wà lájà àgbà tó ń nàgà kí o lè rí nítorí bá ń wá kí o ní rí. kúlẹ̀ áníwù. kúlẹ̀ áníwù. ó tó mi ní fàárí. yẹbinú mọ̀ látàkà. àtàlàfà rẹ̀. lílẹ̀ àdìrí wàlẹ̀ mọ̀gòtàrí. ọ̀yá yìí òkè dá. Sheikhul Labibul Alimayi Azululi Uzuli Bilaya. àwọn débẹ̀ bàbá sọ̀rọ̀ fílẹ̀ kàbà ẹyẹ àwọn òsì jà wọn àfà àwọn iná lọ́hùn ìyẹn jà wọ́n yàn àwọn sì débẹ̀ tó ẹyẹ o bàbá ní a sọ fún ọ pé àwọn ètí ìṣetán o kì í yá o àwọn àsìkò bá tó tí àfa àti kìíní ò gbéra àwọn tó wọn ń gbé kálukú wọlé wọn sì ń pokò alájà gbà àwọn sì fi ti gbọ́ báyìí ẹnìkan kò wọ́n sì dáhùn àtọwọ́dá ń gbà tá ara wọn tí wọ́n ti déhùn o ẹ jẹ́ ká máa lọ́n ti wa wọ́n start bàlúùtì kò gbéra wọ́n start bàlúùtì bàbá sẹ́ríkì màlámí ń bẹ láyè bàbá àlẹ́ àgàn wọ́n ń bẹ láyè. dàwọ́ bí nàtàfà xaru. ọlọ́run gbogbo gbà ní jojoojúmọ́ ayé nàtàfà kárù láàmà dúpẹ́ láàmà sẹ́fàrí wípé ọmọ alájà àgbàlá wa ọmọ tájù làdàbí ni wa. bẹ́ẹ̀nà lẹ́ àájì mẹ́wàlẹ́ àwọn. kò sí fọ́ǹbù ni. fàkàrí bí ilmi ya masida bó ṣe ra yàda kàìrò tẹ́lá. bá wí àdàbí jẹ́ tó.
jatun. Adawiyatun. Wí dáadáa. Abadiyatun. Min shaykhina tajil adab. Ọ̀yẹ́. Adawiyatun. Abadiyatun. Okay da. Min shaykhina tajil adab. Àbá àmọ́ mẹ́ni. Naam. Bí wọ́n ti wà wọ́n start ẹ̀ ti kò start o. Wọ́n tó ń wá karama lájà gbàgì. Allahu akbar. Jama tí tálájà àgbà fi dé nígbà lájà àgbà wá dé tí wọ́n á dẹnu pé tó kí ni yóò gbéra àfà bàbá wọn bàbá yìí wọ́n ní àwọn bàbá wọn tẹ̀ ń béèrè tẹ̀ ń dákọ́nu táyà ń pè látàwọn ni wọ́n dé yìí bí wọ́n ti dé báyìí àfà òyìnbó ti ń start bàálù ó kàn start ó sì start lẹ́ẹ̀kan náà. Adawiyatun. ẹ sì pariwo lóhùn jama. Abadiyatun. ọmọ lájà àgbà pé. Shaykhina tajil adab. ẹ bá ń ké. Adawiyatun. Abadiyatun. Shaykhina tajil adab. nínú tí màá mú rọ̀jò èèyàn yá òun ni kí yẹn ní àáfà tó kájú ẹ̀. Allah. àáfà tó kájú ẹ̀ lájà àgbà ọ̀kan àwọn àáfà wa tán jágbà wọ́n pàdé àdánwò. wọ́n kàn po kan wọn láàrin òru náà ni. wọ́n ní mẹ́rin lọ wọ́n wá ń wọgbó lọ wọ́n kàn sá ń wọgbó lọ ni wọ́n ń wọgbó lọ ni. wọ́n nílé ẹ̀kan náà làwọn kan gbọ́n alájà àgbà làwọn kan gbọ́n pé lágbájá padà. Allah. fúnra ara wọn ni wọ́n yìí fún wa. wọ́n ti wọgbó wọn lágbájá padà. alájà àgbà ní júwe fọ. Adawiyatun. ọ̀yá yìí. Abadiyatun. ẹbí wọn tán. Shaykhina tajil adab. abẹ́ gbàgbé tí wọ́n ti rìn àjò tí mọ́tò fẹ́ yàwọ́ gbó. bàbá wọn ní bàbá yìí àfa wọn ti ń rẹjú lọ nínú mọ́tò atẹ́gùn ti fẹ́ sí wọn. wọ́n ti sọ fún mọ́tò pé àfa dírẹ́fà ti sùn lọ. bàbá tó bàbá padà sọ́nà àfa ọwọ́ ọ̀rọ̀ alájà àgbà fi kọ̀ǹtúrò mọ́tò pé kò gbọ́dọ̀ wọgbó padà. Wa shaykhi karuna. ọlọ́run bá ń ké bàbá. Wa shaykhu agege. Adamu la yuanidu. Wa shaykhu agege. Adamu la yuanidu. Adalastu. Ìhàwí lórí Ádámàlì ìrìfáàní. Babalakiki. Jabalu ulumi bilamira wa maani. Jabalu ulumi. Àáfà mú mi nì. Naam. Àáfà àtọkọ ni wọn kò sí wí o. Babalakiki Jabalu ulu. Òkè ni wọ́n nínú mímọ̀. Òkè ni wọ́n nínú mímọ̀. Ìhàmù lórí Ádámàlì ìrìfáàní. Irú màá wo ló lọ ọmọ tó ní bàbá Babalagége wájú. Ádámàlì ìrìfáàní. Kí ló lọ ọmọ tó ní bàbá Babalagége wájú. Irú ìwé lọ gbárí. Nígbà tó àfa tójú ayé dúdú làwọn ti kọtíra. Ìhàmù lórí. Nígbà tí ò sí gógù. Afẹ́fẹ́ tí o tí ì sí pé àfẹ́ wọn máa kó síra wọn wọ́n ti ń kó síra wọn nísìn àṣírí sì ń tú gbogbo èyí tẹ̀ ń dà kọ wọ́n ti ń rí ẹ̀ ọ́ lọ da tí ló ń tìrà kọ ọlọ́run mi náà kọ tìrà o dandan ni wọ́n fi kọ́ ni. Ádámàlì ìrìfáàní. baba alálùbáríkà nù baba alágége. Jabalu ulumi. Yé yòókì dà. Bilamira wa maani. Bilamira. Bàbá wọn àti àgbáyọ Ọlọ́run mọ́sàbá ń yọ́nú sí wọn. Àmín. Wọ́n ní bàbá alágége àtàlájẹ́ àgbẹ̀ nìkan láàrin wọn. Allah. Wọ́n ní àfihàn nìkan. Bilamira wa maani. Kí ló dé tílíkà ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum wọ ma kéwú ọ̀fẹ́ máa dáṣà ní àwọn àfa àwọn bàbá tí wọ́n ti lọ àwọn bàbá tí wọ́n ti bá àánú lọ́n pàdé ọ̀fẹ́ máa dá wàhálà lẹ̀ wàhálà ó jókòó sínú ayé rẹ̀. Ádámàlì ìrìfáàní. Ọlọ́run fẹ́ràn bàbá Lágége ọmọ wa takù ọ̀rọ̀ sí bàbá Lágbàjì ọ̀fẹ́ràn bàbá Lágbàjì ọmọ takù ọ̀rọ̀ sádàbíyà ọ̀fẹ́ràn dàbíyà ọmọ takù ọ̀rọ̀ ságbàgídọ́mà.
o ní sọ̀kalẹ̀ bá àgbàgbà tó sọ̀kalẹ̀. jabalu olúmi bila mira wa maani. babalágége àfa àmọ́ mi ni. naam. ẹ̀rí bí ti ń kún gbogbo gbà ni. Sheikh Agege Adamu layo anedu atalastu ansa. mo lẹ́ẹ̀dẹ́ tẹ̀ ní bọ́wọ́jà babalágége ń bẹ̀ Sheikh Adam. Kimulata lilma arifil muwarikhi. alimuwa rikhi baba ti kọ àfa ìtàn bẹ́ẹ̀. Lili islami. wọn ò jẹ́ kó nípa àwọn àfa sọnù ńlẹ̀ yìí. Ìlú ni mashaqili. àwọn òrí bíi tiẹ̀. Wàdà Sheikhuna Qamusu. baba àgbáyé lẹ́yìn rẹ̀ wọ́n ní babalágége ò kọ́ mú sún. Wàdà Sheikhuna Qamusu. fìlẹ̀ ilmi Adamuli. Fil ilmi Adamuli. alóriju vitalivi muridili bawatili. Alóriju talifi muridili bawatili. ìṣọ̀kan la fẹ́ unity la fẹ́ láàrin wa. Ìmáàmù ni. kí ló dé tẹ̀ ń dàrin wa rú. kí ló dé tẹ̀ ń dàrin wa rú. Ìmáàmù ni khatibul masjidi limutafannin. Ìlọrin kánà gbogbo ẹ̀. Mudiran kẹmẹ́lẹ̀ kánà níwárí kazili agége wà fàdílé. kánà lọ́dẹ̀ wá pọ̀. Mudiran lima kazili agége wà fàdílé. bá ń dákọ̀ mọ̀dírù ń dáadáa. Mudiran níwárí kazili agége wà fàdílé. Mudiran lima kazili agége wà fàdílé. àwọn bàbá tí wọ́n dára wọn mọ̀ kí ni mo ní wọ́n ṣe jàmọ́. dára wọn mọ. níjọ babalágége ọ̀pìlẹ̀ markazi sábẹ́kúta ṣebí ọmọ kéwà lájà àgbà náà wá bá pé wá kún mi lọ́wọ́ kájọ dálẹ̀ kí ṣe kí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ síwájú fa aláwọn dára àwọn mọ bí táwọn wọ́n mọra wọn wọ́n mọ àwọn wà dá sáàrin wọn wá bọ̀ wá kájọ sábà pé ọ̀tọ̀ ni wípé mo ti dálẹ̀ tán jẹ́ mo fẹ́ gbọ̀n títà ọ̀rọ̀ tá a gbọ́ lọ́dọ̀ àwọn tó tún jẹ́jẹ́ babalágége tí wọ́n sì tó ní sí kọ̀ fídíò rẹ̀ ń bẹ̀. Sheikh Agege Adamu layo anebu àgbáyé. bàbá pọ̀ kagi ni. Aminullahi murshidu qaumina. bí tèmi wà mo ti ń àfa nǹkan tí ń ṣe ọ̀dà mo yọ̀ǹda àfa wa àgbà táàjọ ń kilo àlọ́lọ́ bàbá lè la nítorí bàbá lè lánàá nínú àwọn àgbà tọ́jà àwọn àgbà tó máa kí bàbá Alágége tó máa ń ṣàdúrà wọ́n máa yọ àdúrà bàbá lè lásọ́tọ̀. Mashallah. bí àfa wa àwọn ọ̀dàlẹ̀. Àgbáyé Aminullahi oríṣiríṣi gómìnà fàṣúyọ́nì àdìbọn náà láfíì àṣírí òmùnà. olórí rẹ̀ bá ń pariwo pé àgbáyé. Aminullahi oríṣiríṣi gómìnà. bàbá wọn jẹ́ àgbáyé lọ ń dákọ̀. àṣìhànẹ àdìbò náà láfi àṣírí mọ́nà. ẹ sì ń kẹ́nu mi ṣe ń dùn. fàṣìhànẹ àdìbò náà láfi àṣírí mọ́nà. bàbá wọn jẹ́ àgbáyé. odidi mímọ̀ odidi àlùbáríkà àràbá ńlá ni bàbá wọn sí àgbáyé ni wọ́n nígbà tí wọ́n ń bẹ lójú ayé wọn wọ́n tún wá kú tán náà àgbáyé wọn ò sífìtì kò lé wọn. àgbáyé ọ̀dà ìwọ náà kó àgbáyé mi tún wá ọ̀dà tó dàbí tí bàbá wọn sí àgbáyé táwọn yìí. Aminullahi àtọ́jú àtẹ̀yìn. àgbáyé gbogbo àjọ rí àtọ́jú àtẹ̀yìn àbúrò sí àgbáyé. Aminullahi. wọ́n ṣiṣẹ́ ni àwọn tó bí wọ́n ṣiṣẹ́ wọ́n fi gbà wọ́n lọ́dọ̀ Ọlọ́run bàbá tó bí wọ́n ṣiṣẹ́ ni wọ́n fi gbà wọ́n bí bàbá wọn sí àgbáyé tí bí ìṣàrà ti dé
torí bàbá wọn fara gbolẹ̀ fún sẹ́wù tájù làdábì púpọ̀ bàbá tó bí wọn fara gbolẹ̀ fún sẹ́wù tájù làdábì púpọ̀ àbátájù làdábì ni gbogbo ọmọ rẹ ni ó dèèyàn gbogbo wọn ó sì lálùbáríkà àmọ́ ọ̀kan tún wà nínú wọn. àgbáyé àmínú lọ́yìn mọ́ríṣídùú kámínà wàṣíà ní àdìmọ́ náà bí àṣírí ọmọnà. àfa mọ́mí ni níbo ló dé tá àlùbáríkà wà sí àgbáyé òde àfa mọ́mí ni wọ́n àti wọn àlùbáríkà wọ̀ ọdún tàlàyé lọ bàbá tuntun gbọ́ ní ìsìn inú rẹ̀ ó sì tún máa dùn àlùbáríkà wa pọ̀ ẹ wá wòran o wọ́n wá ní àmánà tó ní agbára wọn àfa nígbà wọn kìlá lè kéwúlẹ̀ àdàbíyà tó lè kàmáàlíyà ayé bẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ tó lè kàmáàlí okò alájà àgbà okò àfa àgbà jẹjàmáàlẹ̀ alìjàmáà tó lè àdàbíyà tó lè kàmáàlíyà ayé bẹ̀ kọ́ ni wọ́n ní masalasi wọ́n sọ ní masidu sheikh tajil adab wọ́n tún ní mi masidu sheikh kamali dín àfa wọ́n àárẹ̀ tí wọ́n ń sọ ni pé orí pa àfa mi ò ní parẹ́ okò àfa mi ò ní parẹ́ ariwo tí àgbáyé pa tí wọ́n fi kú nù bàbá tó ma wọn sọ aláyèsí ọ̀kan náà kẹlẹ́ wọn sọ aláyèsí àgbáyé ibi tí wọ́n fẹ́ràn fún àwọn dé alájà àgbà sì ránṣẹ́ wá pé tó bàbá ọ̀ma ti ń lọ tí wọ́n ẹ wá ànúbì kàtà fẹ́ lọ lẹ́kọ̀ọ́ ànílò lè wá bá wa lọ wọ́n fẹ́ sìnkú àgbáyé sì fi ọmọ ńlẹ̀ ọmọ bíbí inú wọn sì fílẹ̀ àwọn ní àfa àmẹ́ni yọjú sáwọn wọn ò dágbére pé àwọn ń lè kó wọ́n wá lọ tán àwọn aráàlú wọn ń retí pé alájì à ń retí àti àrí alájì ẹ̀dẹ̀ èèyàn mẹ́lẹ̀ léwu wọn ló kékeré wò wọ́n dọ́dọ̀ alájà àgbà náà kò wí fún wa pé nǹkan báwọn ṣẹlẹ̀ ẹ wá ní kẹlẹ bari kan máa ń tọ̀ tó báwọn. àgbáyé ọyẹ yìí. àbínú lọ́yìn mọ̀ríṣídùúkà ọ̀mìnà. àbẹ́ àwọn mi ni bàbá sí wàásù ọjà tán wàásù ọjà lọ́dọọdún bàbá wọn sí àgbáyé gbogbo tá máa pa wọn ni wọn yọ kọ́bọ̀ mẹ́ wọn ò ní yọ kọ́bọ̀ wọn wá gbé wọn bàbá akérèkún làwọn rèé o tá máa tún wá pin tán tọ́mọ ọdẹ àgbẹ̀ kálukú gbàjẹ́ àwọn tọ̀tún ẹ̀yìn tòsí kálukú ẹ̀ náà ń lọ ẹjọ́ pín wọ́n ní tọ́mọ tó wá pín tiwọn fún wọn tán wọ́n àbọ̀ wọn sí àgbẹ̀ tó wọn lọ lé gbé èyí tó kàn mí gangan ni ẹ fi tọrọ àlùbáríkà fún mi. Allah. wọ́n tó fojú dé àlùbáríkà wọ́n wá ní àbí wọ́n ní. fàṣírọ̀ ní àdìbò. tóun tàyè lọ jámì àwọn ní ti ń bẹ lára àwọn àfà àlọ́ tó ń jámì àwọn pọfẹ́sọ̀ olótó àgbáyé. nàlàfíà sí yomona. ọlọ́run o. Allah. ẹ bá ń dárúkọ ọlọ́run ni. Allah. báwa ti máa ń ṣe lálẹ́ alẹ́ bá bẹ̀rẹ̀ báyìí nù. Masha Allah. bá ń yọnu sí wọn. Àmín. bàbá sọ Sọfiyullah Sultan Mufassirin. Masha Allah. bàbá Sheikh Ahmadu Ọláyíwọlá bàbá wa láyé Al-Qadir General Abdulrasheed àwọn bàbá wa nù. àfa mi ní Kaduna Sheikh Abdul Ganiy Abdullah Al-Amin. Masha Allah. ẹ bá ń ṣàdúrà fáfá ẹ bá ń ṣàdúrà aláwa ní wàfà. Radiyallahu ta'ala anhu. Ọlọ́run bá yọ́nú sáfà mi o. Àmín. bá a ti máa fi bẹ̀rẹ̀ nù báwọn ẹni Ọlọ́run àrùn tí wọ́n báwọn kórípa tiwa náà má parẹ́. àfa mùmínì. Na'am. sàwùsù bó sáyà kanaka kíkà jẹmọ́ ká máa pàdé lọ́la. A'udhu billahi minash shaitanir rajim. ìyá yìí dáadáa. Bismillahir rahmanir rahim. Qala rabbi shrah li sadri. Qala rabbi shrah li sadri. Ozida. Wa yassir li amri. ìyá yìí. Wahlul 'uqdatam min lisani yafqahu qawli. àwọn àpilẹ̀ lára tí o. Waj'al li waziran min ahli. bàbá olómi gbóná àárín wọn pẹ̀lú. Haruna akhi. Ọlọ́run dọ́kun bá ń dójì bàbá. Washdud bihi azri. bá ń jẹ́ àmì àdúrà náà. Washriku fi amri. ẹ jẹ́ àmì ẹ̀ dáadáa jẹ́ máa. Kay
ونسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى. bí a ké Kùránì dé sọ máyà náà. Ya Allah. bí a ti sùn Ọlọ́run a dúpẹ́. Alhamdulillah. bí a ti sùn lọ́dún tó lọ o tí ì máa ní. Ya ayyuhalladhina amanu. ń ṣe ìdánwò fún ọ lálẹ́ yìí. udkhulu bis-silmi kaffatan. àti kébè òun kọjá. wala tattabi'u khutuwati ash-shaytan. innahu lakum aduwwun mubin. ọ̀ya yìí sálíbà ní Ísírẹ́lì láti fẹ́ bẹ̀rẹ̀ kéwù. sálíbà ní Ísírẹ́lì. kama ataynahum min ayatin bayyinatin wa man yubaddil ni'matallahi min ba'di ma ja'atuhu gbogbo yìí tẹ dúró ẹ̀ máa pàdé àná lọ. Ọlọ́run ọba ń dúpẹ́ wọ́n yín. shadidul iqab. àfẹ́ mùmínì. ayakunlọ. mọ̀dọ́ àfọ́tulẹ̀ ajiri lílẹ̀ àmàlì takunu bí àsìbábín. kíyàn ṣiṣẹ́ díẹ̀ jàmbá ìyàn ṣiṣẹ́ díẹ̀ kọ́ wa gba ládàá tọ́pọ̀ ládàá lọ́pọ̀ àwọn àfáàní máa nídìí. àní iṣẹ́ tí mo ṣe yọ pọ̀ kíyàn wa gba ládàá tọ́pọ̀ àmọ́ nísàbàbí ẹjọ́ jàmbá wọn wá ní kí ni máa bì í tí yóò ṣiṣẹ́ díẹ̀ tí yóò gba ládàá tọ́pọ̀. Salibani Israila. àwọn àfáà wọ́n tọwọ́ bọ̀ wọ́n ní tí máa fà á tíyẹn ó ṣiṣẹ́ díẹ̀ tí wọ́n gba mọ̀dọ́ àfàtòlẹ̀ ajiri lélẹ̀ àmàlì tíyẹn ó gba ládà ìlọ́pọ̀ lérí iṣẹ́ tíyẹn bá ṣe díẹ̀ wọ́n ní mẹ́ta rèé o. alákọ̀ọ́kọ́ sàrọ́fùlì makani alimamuli fi àbá mọ́mìnì. ibi abá ti ṣiṣẹ́ àyè tíyẹn bá ti ṣiṣẹ́ ìmọ̀ bíkílá dáa sí ọ̀pọ̀ njọ́ mi. Allahu akbar. bọ́ dáadáa wọ mùsùlùmí àyè tá a bá ti ṣiṣẹ́ ìmọ̀ ń jẹ́ kí ládàá sí ọ̀pọ̀ bíi báwo ìran tá a bá kí ní mọ́sálásí Kaaba nílùú Maka mọ́sálásí haramu ní Maka ládàá ti ẹ̀ pọ̀ ju gbogbo àyè yòókù lọ bí yẹn bá kírun àzùbẹ́ ẹ̀yọ̀ kan ayé jami bí yẹn bá kí àzùbẹ́ ẹ̀yọ̀ kan ní haram ní Maka àbí àyílẹ̀ ẹ̀yọ̀ kan ó ṣe déédéé pé ó ti kí àṣùbà 100,000. Allah. mélòó mo pè é jàmá. 100,000. kí ló dé tí ládàáhùn fi pọ̀ ààyè òun ni kò lè rí bẹ́ẹ̀ mọ́sálásí mi tọ́ba ọwọ́ kí irú ẹ̀ ọwọ́ kí mọ́sálásí Màdínà ń tiẹ̀ ó ṣe déédéé pínyàn kí àṣùbà irú rẹ̀ bẹ́ẹ̀ ní 1,000. ó jura wọn lọ àbí ó jura wọn lọ. jura wọn lọ. tọ́ba kì í Jerusalem ní Kudus ó ṣe déédéé 500. Salibani Israila. ààyè tá a bá ti ṣiṣẹ́ ìmọ̀ bí kí ládàá sí ọ̀pọ̀. Allah. ẹ̀yin tẹ́ ẹ bá ń lọ múra tẹ́ ẹ máa ń lọ hajj àfi kí ọmọ tí yẹn ń ṣe. bí ẹ ti máa lọ lè gba ládàá kẹ́kẹ́ kí yẹn máa sùn lóòótẹ́ ni òtẹ́ wọn ń sùn ọ̀rọ̀ lọ haramu ó ti sọ fún nǹkan ti bọ́ mọ́ lọ́wọ́. Salibani Israila. àdúrà tó ṣe nílùú bẹ̀rù wọ́n yàtọ̀ sí èyí tó ṣe ń lẹ́yìn. kama ataynahum min ayatin bayyinatin. ọ̀yẹ́ yìí. wa man yubaddil ni'matallahi. ẹlẹ́ẹ̀kejì àfẹ́ àmúmínì. nínú tí màá bì tí ládàá sẹ́fì máa pọ̀ ọ̀gbọ́n àfẹ́ àmúmínì. Yakunlọ. sharaful amili indallahi azza wa jalla ẹni ó ṣiṣẹ́ níjọ́ míì tó bá jẹ́ ni tó súnmọ́ lọ́hùn dáadáa tó jẹ́ ni ọlọ́hun tó jẹ́ wòlíì
tó bá ṣiṣẹ́ díẹ̀ ládàá rẹ̀ á pọ̀ ju tàwa tá a jẹ́ ẹlẹ́ṣẹ̀ lọ. wọ́n ní kí ló dé náfìlà alákà méjì nílẹ̀ yíyan ìyẹn wọn ọ̀jà rámù. àwọn bá dédé kí n lájọ ṣe òun wọn ọ̀pá yẹn lẹ́kùn òun ọ̀sàbòsí bí yẹn bá dáa lọ́dọ̀ Ọlọ́run bí yẹn bá dáa báàrin ìyàn àtọ́lọ́run bá dáa tó bá jẹ́ wòlíì Ọlọ́run tó bá ṣiṣẹ́ díẹ̀ ìjẹ́pẹ́ ọ̀dà lọ́dọ̀ Ọlọ́run ládàá rẹ̀ ó sì tún pọ̀. Allah. ó di mélòó. méjì. dàmí lóhùn jàmá. min ba'di ma ja'atuhu. ọ̀yẹ́ yìí. fa inna Allaha shadidul iqab. ẹlẹ́kẹ̀ẹ́ta alúbà nabi Muhammad. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ti yorùbá nabi máa rí jàmá. sallallahu alayhi wa sallam. mọ̀dọ́ àfàtúlẹ̀ ajẹ́rì lílé àmàlì ní sọ fún ọ. ẹlẹ́kẹ̀ẹ́ta tí ládàá wa fi máa pọ̀ pé kí ló dé iṣẹ́ díẹ̀ láṣẹ ládàá wa pọ̀ nínú tí máa bí ni sharafu zaman. kí ni mo pè é jàmá. sharafu zaman. àkókò tá a bá ṣiṣẹ́ rẹ̀ sí ìmọ̀ bí kí ládàá ọ̀sẹ̀ rí ọ̀pọ̀ àsìkò tá a bá ṣe é wọ́n á níbi irú àkókò wo wọ́n nínú oṣù Ramadan. Allah. mi ti ń lọ́nu nínú oṣù Ramadan iṣẹ́ tíyẹn bá ṣe nínú oṣù Ramadan náà tíyẹn bá ṣe nínú Ramadan náà ládàá rẹ̀ ọ̀pọ̀ ju èyí tíyẹn bá ṣe ní àwọn oṣù míì lọ. salibani Israila. ẹni ẹ̀kẹ́wù yìí jẹ̀ mọ́. kama atainahum min ayatin bayyinatin. ókè dá o. wa man yubaddil ni'matallahi ká kọ́ lùbọ́dún kan wá. min ba'di ma ja'atuhu. ọ̀yẹ́ yìí. fa inna Allaha shadidul iqab. àbá mùmínì. Ayakumullah. àwa mùsùlùmí Ọlọ́run ṣoore fún wa àmọ́ àmọ́ lò. Na'am. kí mọ́lá àmọ́ ṣe. Amalu. àmọ́ lò nígbà tó ọ̀gbẹ́sìn rẹ yé àmọ́ lò. ọ sínú tán wọ́n ní àwọn àkókò tí yẹn bẹ lọ́hùn tọ́lọ̀ wọn àtètè máa dáhùn ní kíákíá àbá mùmínì. Na'am. wọ́n bẹ̀ tẹ́ kíákíá nísìnyí inna lis-sā'imi inda fitrihi la da'watun ma turaddu. La ilaha illallah. dèdè ìgbà tó fi nǹkan sẹ́nu tán tó sínú tán làbídùn ló jẹ ní ọsàn ló mú ní ọ̀gẹ̀dẹ̀ ló jẹ ní kótó omi ló mú ní ọwá ti rẹ̀ ń gbẹ tán ó ti wá dẹ́kun rẹ̀ tán wọ́n ní àdúrà tó o bá tẹ́wọ́ ṣe nígbà náà àdúrà tó o bá tẹ́wọ́ ṣe nígbà náà má tùrọ̀ dùn. Allah. kò sí ní tó fẹ́ di lọ́wọ́ àti má gbà. alọ́ lọ́n sọ̀rọ̀ fún wa àmọ́ lò. La ilaha illallah. kì í tún ṣàdúrà èyí tó fẹ́ sínú ní sọ o àlọ́ ti fi nǹkan sẹ́nu tán sẹ́ o ti jẹ nǹkan ọ wá ní nǹkan tó fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run ń ju oríire fún inú pé ìwọ tó ń wá mọ̀ ìwọ tó fẹ́ kọ́nà ọ̀là fún ọ ọ̀ ń wọ́ mọ ọ̀ ń wá ṣẹ́gun ọ̀ ń wá gbéga ọ̀ ń wá làáfíà ọ wá fi nǹkan sẹ́nu tán tó ti rẹ̀ ń gbẹ tán kété pé kọ́ jẹun rẹ́gẹ́rẹ́ yín sọ́sọ́ àti sínú tán ó ti wà kankan ti dẹ́kun rẹ̀ ó tẹ̀lẹ̀kùn rẹ̀ náà wá tẹ́wọ́ wá sọ pé Ọlọ́run nǹkan báyìí ní fẹ́ inna lis-sā'imi inda fitrihi la da'watun la da'watan ma turaddu. Ayakumullah. da'watan ọwọ́ tẹ́wọ́ pé Ọlọ́run báyìí ní fẹ́ àánú rẹ̀ ní fẹ́ ìyọ́nú ní fẹ́ gbígbàdúrà ní fẹ́ gbogbo tó bá tọrọ ọ̀dà sẹ́ kò sí tó mú ọ má gbà. Salibani Israila. ẹ máa lò ó. kama atainahum min ayatin bayyinatin. wa man yubaddil ni'matallahi min ba'di ma ja'atuhu fa inna Allaha shadidul iqab. ìwọ sí Ọlọ́run àwọn ọmọ Ísírẹ́lì àmà ṣàánú wọn o àṣàánú wọn o àfẹ́ àmúmínì. bá a ti wá ṣàánú wọn tó wọn ọ̀ mọ́ yẹn títí máa bí yẹn nínú kí yẹn ó ṣàánú yẹn kí yẹn má mà ẹ dákun jàmá kí yẹn ó ṣoore fún yẹn kí yẹn má wàá mà
bọ́lọ̀ ń sọ̀rọ̀ fún un ìmọ̀ ẹbí olóhùn nú. Salibani Israila. Ọlọ́run ní bá ń bi àwọn ọmọ Ísírẹ́lì àwọn aláìgbàgbọ́ ọ̀nù wọn bá ń bi wọ́n rẹ̀ Muhammad. Kama atayna min ayatin bayyinatin. Orí àwọn Ísírẹ́lì tí wọ́n gbà fún ọ wọ́n àwọn gbà fún ọ wọn ò tẹ̀lé ọ kìí ṣe yí pé wọn ò mọ̀ pé wọ́n gangan là nẹ́bí o. Allahu alayhi wa sallam. Àbá ìmọ̀mí Na'am. wọ́n mọ̀ pé wọ́n náà làjíṣẹ́ tá a rán o wọ́n mọ̀ pé wọ́n náà ni àmọ́ tí ń dààmú wọn àfa ìmọ̀mí Na'am. alátakò ni wọ́n ni. Allah. Ẹlòmíì dá oríire mà pé lágbájọ ni Ọlọ́run ṣàánú rẹ̀ àmọ́ àgbà fún náà ni wọ́n mọ̀ wá wí ńkọ́rọ̀ nígbà fún ni. Ọlọ́run àtakò ní ń dààmú wọn ìlara ní ń dààmú wọn àmọ́ Ísírẹ́lì wọ́n mọ̀ ọ́ ìfẹ́ ẹnu tínú mi ní í ṣe òun ní dààmú wa. Salibani Israila. bámbìrì lọ́wọ́ wọn bámbìrì lọ́rọ̀ kọ̀ọ̀kan. Kama atayna min ayatin bayyinatin. bàbá làwọn ọmọ kà á mí ní méjì mẹ́ta mélòó àmẹ́ta ti fún wọn síwájú kí ọ̀gá tó dé mẹ́ni ayé àti ń bà yìí náà àwọn àmẹ́ta ti fún wọn. Allah. Aràn Musa sí wọn mọ̀yẹ́ tí Musa náà wò ni pọ̀pọ̀ awọ́ rẹ̀ ẹ bá jùlẹ̀ adéjò ejò tí a gbé gbogbo àwọn nǹkan mi gbogbo àwọn ejò mi ìbá mi kan fi lè mọ̀ pé ànábì Ọlọ́run ni tòun ti bẹ́ẹ̀ wọn ò gbà fún un pọ̀pọ̀ kan òun ni Musa ó tún fi na àpáta ojú omi méjìlá ó sì sẹ́yọ tó ṣe déédéé àwọn ọmọ ànábì Yakub àwọn ọmọdọ́mọ rẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà wọn ò gbà fún Musa. La ilaha illallah. Ǹjẹ́ wọ́n sọ fún Musa pé ọmọ kan kú ọmọ ọlọ́lá kú ọmọ ọlọ́lá abẹ́ ti gbàgbé ni ó kú ọ̀sán aláìsí àwọn afẹ́ kó jí padà kó sì dákọ̀ ẹni tí ọ̀pá òun tòun tẹ́ gbẹ́jọ́ rẹ̀ ti pọ̀ tó wọ́n sì bẹ́ẹ̀ ó padà dìde tòun tí bẹ́ẹ̀ náà tí wọ́n gbà ni. Salibani Israila. Ádámù alágídí ni wọ́n ntọ́lọ̀ ń gbà nàbí nù. Kama atayna min ayatin bayyinatin. Mélòó làwọn àmì tá a ṣe fún wọn Sọ́ọ̀lì mú tiẹ̀ wá Yakubu mú tiẹ̀ wá Ibrahim mú tiẹ̀ wá Yusufu mú tiẹ̀ wá bẹ́ẹ̀ bá ti mú wọn lè kọ́kọ́ fún wọn nù. Wa man yubaddil ni'matallahi. Ẹnikẹ́ni yóò dín ní ìmọ̀ta lọ́ọ̀yì tó bá jí ìdẹ̀ra táwọn Ọlọ́run bá ṣe tó bá yí padà tó bá fi àyè mú orí san fún wa ẹni ọjà máa ẹni àṣàánú ó bá fi àyè mú orí ó bá fi dá padà fún wa. Min ba'di ma ja'atuhu. Náà ti kìlọ̀ fún ọ àti mẹ́rin wá fún ọ pé bọ́ọ̀tì tí kò ti ṣe rè o. Fa inna Allaha Ẹ̀ka bẹ́ẹ̀ yóò sì dé ní o. shadidul iqab. Ẹni a bá ṣàánú ẹni a bá kẹ́ tó bá fà yìí mú orí san nínú Allaha shadidul iqab Ọlọ́run á jẹ ìyá o. Ọlọ́run fún ọ lálàáfíà ó sórí fún ọ ni. Ọlọ́run fún ọ ní mímọ́ ó sórí fún ọ ni. Ọlọ́run fún ọ lówó ó sórí fún ọ ni. Ó àbá ó kún ọlọ́pọlọ ó sórí fún ọ ni. Yóò mọ̀ á retí kí ló fi sí ètò ọjà náà. Ọlọ́run àbíọ́. Alhamdulillah. Dárúkọ Ọlọ́run jẹ náà. Allah. Ibi àwọn ọkùnrin tàbí ìhàyẹn náà bíbi àti lérí o. Tọ́wọ́ á di lọ́la pẹ̀lú ògbó Ọlọ́run. Insha Allah. Màmá ọlọ́run kẹlẹ́ ẹ̀ka jẹ́ lọ́wọ́tọ̀ àbá àmúmẹ́lì. Na'am. Ọlọ́run dẹ́kun má fẹ́ sẹ̀ tiwa mẹ́lẹ̀. Àmín. Bẹ́ẹ̀ ti sáà nílé ìdájọ́ dàgbà. Àmín. Màá bí ẹ bá ń wá ìwòsàn. Ìwòsàn nínú gbogbo tí ń dẹ̀ra àìsàn pátápátá Kùránì lọ parí sí. Tí ẹ bá ń wá ìwòsàn. Kọ́lá káàkiri àti mú nira náà ìwòsàn. Àìsàn ló náà. Pátápátá ọ̀gbádùn ni. Àǹfààní ẹ̀kọ́ àti ìkùnrin ẹ̀yìn kẹ̀kẹ́. Báyìí àwọn nǹkan méjì ni ọlọ́ọ̀lì wà. Mélòó ló gbọ́ kẹ́lẹ́? Sura tó lè fa ọwọ́ àwa omi tó bá mọ̀ ni wà lọ́ọ̀lì wà. Báyìí tó bó tó wọ̀tà báyìí tó mèmí náà. Omi tó bá mọ̀. Àbá mi
wá gbé síbi ẹnu rẹ báyìí ẹnu rẹ kí o gbé ẹnu yóò sì máa kọ́ ọmọdé rẹ̀ wá kí sọ́ọ̀tì lè Fatiha méjì bàbá dé Fatiha àbí bísímẹ̀ láyé fún ni o sọ́ọ̀tì lè Fatiha méjì ọ̀ọ́kọ́ bàbá mẹ́rin. ẹlẹ́ẹ̀kejì Ayatul Kursi yìí látòkè délẹ̀ méjì ọdún méjì. ọ̀hún akéyìn ọ̀tá Amana Rasul látòkè délẹ̀ ọba máa gbé máa bá gbẹ́lá gbẹ́lá kéjì ní méjì ọdún mélòó. Di mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹrin wíyá àjọ àlìká fòwúnà délẹ̀ méjì. àyè bẹ̀ bọ́ọ̀lù. Mẹ́rin. àti kúlì huwa Allahu ahad méjì ọdún mélòó. Márùn-ún. àti kúlì a'udhu bi rabbil falaq méjì. Di mẹ́fà. ọdún mélòó. Mẹ́fà. àti kúlì a'udhu bi rabbin nas délẹ̀ ọdún mélòó. Méje. ọ̀rọ̀ parí. àsàlátù sí bẹ̀rẹ̀ àsàlátù parí náà wà mú mi hàn. pẹ̀lú agbára ọlọ́run ó sì wò sí fún wa. Allah. ti pariwo ọlọ́run kí ni bí ọlọ́run. Allah. Obi olè sa mọlọmọ yẹn lè sara obi sara àwọn àmì sara wà lórí bàbá kò bá fẹ́ ibẹ̀ ló bá fi sara sí kìtì gbéléwé. ọdún yìí bá tọ́ba mi bá kó bá fẹ́ wá mi ọkọ tí kí náà wá dà sínú ọmọ ìwẹ̀ àlejò sara bá ibi bá fún un náà àfa gbogbo àkókò lára ẹ̀rọ fọ́ dànù. ọwọ́ àlọ́ yìí dà síbi kan tí èsì ibi tí wọ́n máa ń dọ̀tọ̀ sí dáadáa pé ká ẹ̀dẹ́wọ́. Inshallah. Bẹ̀rẹ̀ lọ́dún yìí nù. Inshallah. Ọlọ́run dákun má para lẹ́yìn wa o. Àmín. Ṣé ẹ ní àdúrà mi jẹ náà? Àmín. Ọlọ́run dákun má lò sí máa o. Àmín. Ẹsẹ̀ á ní fún mi jẹ máa. Àmín. Ọlọ́run dákun má lò sí máa o. Allahumma àmín. Èyí tó ti dá Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ o. Allahumma àmín. Ṣùgbọ́n ti sáà méjà ń tọ́ rẹ̀ jẹ̀ mọ́. Àmín. Èyí tó kù náà ń bẹ lọ́run sí Ọlọ́run dákun jẹ́ ó dá o. Àmín. Bá ń fẹ́ àmì àdúrà mi dáadáa o. Allahumma àmín. Gbà wo lóríire dáadọ́ ń jòkó lẹ́yìn yìí. Gbà wo lóríire. Ọlọ́run dákun má kájọ àmì rẹ̀ kú lára wa. Àmín. Alhaji Muhammadu Lijami Naija àwọn ni wọ́n dúró yìí. Ọlọ́run mo fowó pé ìdájọ Ọlọ́run yìí mo fi bẹ́ẹ̀ lọ fún wọn. Ọlọ́run lè jà yín bọ̀. Àmín. Ọlọ́run dákun má jà yín bọ̀. Àmín. Nídìí iṣẹ́ yìí Ọlọ́run dákun má jẹ pàdé ìnira. Àmín. Naija wọ́n fi àwọn ilẹ̀ gbogbo tí jálà fà púpọ̀. Ẹni tí wọ́n mọ̀ ọ̀gbẹ́ àbáfà ni wọ́n lò. Ẹ wá wo ọjọ́ tá a ti wà tí wọ́n ti wà pẹ̀lú wa tó ti kú. Ọlọ́run wa ń dá wa láre. Ọlọ́run ní dáyé lẹ́bi. Ọlọ́run wọn láwọn àlàárí Ọlọ́run tí wọ́n ju òkò yìí. Wọ́n la bí ẹ̀yin gan. Máa yẹ wá àti tẹ̀sí gbé jáde má. Ọlọ́run máa yẹ àfa àtọ́lọ̀ tara náà rẹ̀ jáde látọwọ́ yín. Bí àwọn alágbájá Nàìjíríà ti máa ń kọ̀ Nàìjíríà wọ́n tún wá láwọn náà àwọn ẹni wọ́n gbé jáde wọ́n tún wá lọ lè máa gbádùn nọ́mbà àfa àbáyé náà lè dìbò sùn fún wọn. Ọlọ́run ẹni yá ẹni lọ́wọ́ ẹ bá gbé. Ọlọ́run wọlé àbí gbólóhùn náà ti tó pẹ̀lú òkú Ọlọ́run ẹni sunkún bàlújẹ́. Ẹ bá wí gbólóhùn yìí lẹ́ẹ̀kan oṣù fún wa. Ìlò bíbọ̀ yóò sì máa dá sí lọ́rùn. Gbogbo tí dálà ló fún yín Ọlọ́run wò ní pẹ́ yín síra yín. Wọ́n fi àwọn ilẹ̀ fún Ọlọ́run wá ń san wọn. Àwọn kan bẹ̀rẹ̀ ní mọ̀lẹ́ ká yáàdì tí wọ́n ti lọ ìgbìlàtẹ́ wọ́n tó lọ múra nìsín. Ìnáwó nípa ìrọ̀mọ̀ wọ́n tó lọ múra pẹ̀lú ìgbìlàtẹ́. Ẹ̀gbọ́n tí ìdájọ́ àdàmọ̀ nípa ẹ̀gbọ́n bá máa kẹ́yìn ni gbogbo èyí máa bẹ́ẹ̀. Wọ́n tó lè gbà ẹ̀ lẹ́kọ́ lọ́wọ́. Èyí wá sí 100,000 wá. Èyí wá 100,000 wá. Nàìjíríà
ọlọ́run máa gbàgbọ́ ayé sí o. ẹ bá ń sọ fún ẹ ní bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. ọ̀rọ̀ yìí ti yẹ lú. ìlọrin láti wí ìgbọ́lá lájà àgbà ọ̀rọ̀ pẹ̀lú ìgbọ́lá ọ̀rẹ́ ìgbàlá tó pé. ẹ bá ń ṣe ámìnà fún wa. ọ̀rọ̀ yẹn fún wa lẹ́nu púpọ̀. wọ́n ti wọ́n ní. wọ́n ti kúrò láti kẹ́mí jẹ ẹ̀rẹ́ yìí wọ́n ti kúrò ní ìjẹta. àwọn máwẹ̀ yìí ni wọ́n ebi ọ̀nà wọn ti gbà lẹ́ni tọ́lọ́ yìí náà ni o. Alhaji Muhammad Saheed Àkùfẹ́ Ọmọkẹ́hìndé ọlọ́ọ̀la láàrọ̀ àròsàdínì ọlọ́wọ́ dákun má fọwọ́ nira ní gbà wọn. ìbànújẹ́ àmì àdúrà ti lè yàn máa. ọlọ́run wọlé Ramadan ti bẹ́ẹ̀ ta ìwọlé atẹ́kùn tó ń gbé yìí gbogbo ibi tí a jẹ́ ọlọ́run alárùn bá wà ọlọ́run bá ń fi atẹ́kùn àti ọlọ́run gbọ́dọ̀. ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn Nàìjíríà lọ́wọ́ lọ́wọ́ yìí gbogbo dáàbí sọ̀rọ̀ yìí pátá gbogbo dáàbí sọ̀rọ̀ yìí ájọba lọ́wọ́ yìí gbowó ránṣẹ́ pé ẹ̀rà fúnlágbájá lówó bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa tẹ̀lé bísíǹnẹ́sì àbá ìbò dùn lẹ́yìn àwọn bàbá ń tiwá sí mi àní àwọn akíní sọ̀rọ̀ àní kíni àláwùjá àní máikrófóònù gbogbo tí a máa sọ pé ó gbé àbíṣe wà sí fọ́nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ájọba lọ́wọ́ sì wọ́n sì yẹ gbé àgbọ̀rọ̀ má dùn bẹ́ẹ̀ ọlọ́wọ́ máa ká ń pè wá bí ìbáradọ̀ ó àjẹlẹ́rọ̀ lọ́wọ́ ẹgbẹ́ bá fi ní kékeré ọlọ́wọ́ wọ́n láàṣì ọlọ́run ti bẹ́ẹ̀ ń súnmọ́ra àti ọ̀làlàlárọ̀ ọlọ́run dákun má ti wọ́n jà ìwé yìí ọlọ́run má sì fọwọ́ nira gbá wọn mú nàìjíríà lóye fún mi pé ha ní ìmọ̀ pé lọ́fẹ̀ẹ́ tó bá wọn ọ̀dọ̀ wọn ni wọ́n wà lánàá ayé bẹ́ẹ̀ kọ́ ni àwọn àmúmọ̀ bàálù máa ń dúró àti bẹ́ẹ̀ lánàá wọ́n ti Ramadan program ìyẹn àbá ní 1000 méjì mẹ́ta wọ́n á sẹ́ni tọ́lọ láì kankan àwọn àdìlárọ̀ gbé wọ́n gbé jìnnà ọ̀dọ̀ náà kò wá bá àdìgẹ́ má gbé wá fún wa ni ṣé kí wọ́n gbé wá ìsì jíṣẹ́ yìí ìsì jíṣẹ́ pé lọ èyí tá a há ní kì í wo kẹ́kẹ́ àwọn tí wọ́n dọ̀ náà kẹ́kẹ́ ìyá yìí náà ìsì jíṣẹ́ yìí tọ̀tọ̀ ẹ̀wí galamura yìí ṣé gàdá wọlé àwọn àkọ́tọ̀ gbogbo máa kéde lónìí ìjíṣẹ́ yìí pẹ̀lú òkú ọlọ́run gbèsò bá a ti ha ní kìrún àmì ọlọ́wọ́ gbà àwọn ìjàmbá ọlọ́dọ̀ nílé náà o nílọrin ọlọ́run ẹni ọlọ́ọ̀ wọ́n lẹ́yìn ìyá tẹ ìjòkó yìí gbogbo ilé sàdúrà fún ẹni ìdánwà mọ́lúdì ọlọ́run dákun má gbà á di ọlọ́run aláwọ̀ lára wa o ìyá ń bẹ ọlọ́run dákun má fi ìyá náà rárẹ̀ bàbá ti lọ bàbá Alhaji Abdulrahim àbọ̀bọ̀ ìbálàjọ bí ọlọ́run máa yọ sí bàbá àwọn ọmọ àwọn ìyàwó ọlọ́run máa ti wọ́n mọ̀ níra gbogbo àwọn lárọ́tì làwọn tí wọ́n kápá àwọn kúnlẹ̀ tó lọ́sì wọn tó tó tì wọn gbogbo wọn ọlọ́run máa ń sílùú àti wọn. bíbí rẹ ọ̀nà ìbú bíbí rẹ àbí ọlọ́wọ́ bá níjọ́ láti rà mọ́lá náà ìbẹ́lọ́ ọlọ́run ibi tá à ń bẹ́lọ́ fún wọn àtàwọn àtòkùn àyókù ló ń bàbá ẹ̀dùn wọn níbẹ̀ ẹ̀ máa ti á ní àdúrà mi ni. sọ pé Masha Allah la quwwata illa billah èyí ọba wọn ìyá olùbárìkà dábì lóhùn ni gbogbo jama Raodo lápapọ̀ tí wọ́n dú àbí àdínú bẹ̀rẹ̀ àwẹ̀ tí àdí bẹ̀rẹ̀ àwẹ̀ yìí àbí àdí bẹ̀rẹ̀ àwẹ̀ yàrá wo àwẹ̀ ti di méjì ìdìbò nẹ́bà wo ni wọ́n wá dé ọlọ́wọ́ gbogbo jama Raodo tí máa ní máa dákọ̀ ọlọ́yọ̀ kọ̀ọ̀kan lákòókò wà ní àti jẹ̀bi àti ṣiṣẹ́ lórí ẹ̀ nípa àti máa hàn ká àwẹ̀ fáwọn ìyá bágbára wá ti mọ àti bẹ̀rẹ̀ sẹ́ lérí ẹ̀ láì pé ọdún yìí pẹ̀lú òkú ọlọ́ ló kọjá máa ní èmi ti ká yìí wọlé. àti ìmọ̀jọ́ fún ọ̀pọ̀ sí dé bàbá ìgbà ní ilé ìbùsọ̀ nílò ìyẹn nípa torí ọ̀dọ́ nígbà tí ọ̀dọ́ bẹ̀rẹ̀ tàbí ọ̀wà sí. wọ́n máa mú ọ̀rẹ́ nípọ̀ kétékété ìyẹn gbọ́dọ̀ jẹ́ ní yòó pé àwọn ni mo fún wọn gẹ́gẹ́ ẹjọ́ tí tó kò fún ọwọ́ jẹun ìyẹn jẹ́ lọ́wọ́ ẹjọ́ jàmá gbogbo àwọn jàmá tí wọ́n tó tọ́ lọ́hùn
wọn ní tèmi náà bá ní màmú jáde àwọn bàbá wa ti máa ń gbìdọ̀ wọn yanu kọ́lọ̀ kọ́lọ̀ bá dúpẹ́ fún wa o. ẹ bá ti àmì àdúrà mi dáadáa ẹ ti àmì àdúrà mi dáadáa ni wọn ní máa dákọ̀ yé jẹ̀bi. mo sọ fún yín ní oní ìmọ̀ ní kíní ẹ̀rọ sọ̀rọ̀ àbẹ́ ẹ̀yìn pé wọ́n mẹ́ta wọ́n mi ní yàtọ̀ ni àbẹ́ ẹ̀yìn pé kìí ṣe tẹ́lẹ̀ lánàá ni gbogbo ìdílé àwọn ẹni kó ti lè yí o àwọn ẹ̀rọ báyìí ni ṣe ọ̀tún ó sì báyìí báyìí ó báyìí ó ṣe kí ni tó sí àwọn àwọn ló sí wúlẹ̀ náà ní pẹ̀lú àpá àwọn méjì náà ẹ̀yìn gbogbo àwọn akẹ́lẹ̀ mi ó dùn àbá ẹ̀rọ ọlọ́wọ́n bá tó àfà tó ṣètò rẹ̀ fún wa ọlọ́wọ́n sábà dúpẹ́ fún wa ẹ̀jẹ̀ á mi dáadáa ẹ̀jẹ̀ á mi ẹ̀dẹ̀ kan sí ni wọ́n lé ẹ̀ka náà kọ́ ni ẹ̀rọ ọlọ́wọ́n náà ẹ sọ fún wa pé Masha Allah ẹ̀yọ́ ẹ̀ Masha Allah la quwwata illa billah wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n máa ṣe àga yìí ló kù tí ń pàrọ̀ báyìí àga mi ẹni tó kò ní kíní mọ́ àga yìí ló kù báyìí ní ẹjọ́ bá tó rà yọ̀ wá ẹni kí n jẹ́ lọlẹ̀ ẹni wá ní màsí máa sọ sókè báyìí o ṣe àmì ní àdúgbò tó ní ìpàrọ̀ rẹ̀ méjì àmì ọ̀tọ́ lẹ́yìn mẹ́rin mẹ́fà kí n ti ń lò báyìí báyìí ká báyìí náà wá kàn. ọlọ́run kẹ́ ọlọ́run nípa lẹ́yìn yìí o. Ya Allah bagaimana apa benar lama tadi lama tadi kalau dah masa pun dulu gua jadi terima kasih dua ada sari ada di onda sari ni ini baru ada sari gua tahu ini Bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim Ya Allah Ya Allah Ya Ahad Ya Ahad Ya Samad Ya Samad Ya Allah Ya Allah Ya Ahad Ya Ahad Ya Samad Ya Samad Ya Allah Ya Allah Ya Ahad Ya Ahad Ya Samad Ya Samad Amin Amin wíwé dáadáa ni Amin wíwé dáadáa jama alukó dàníyàn àbá Abdul Mumin ọmọ Kẹ́hìndé ọba lówù àbá Abdul Mumin ọmọ Kẹ́hìndé ọba lówù èyí tàbí ẹni o ìjọba jẹ́la bí tọ́ ọ̀dà tẹ́tẹ́ ńlọ sẹ́jọ́lá bí gbogbo tí wọ́n ti jẹ́la bí Gafar Al-Agorowy Gafar Al-Agorowy ẹ wá gbé ìgbà ọ̀rọ̀ fún wa o ẹ pé ká ìjọba ọ̀pẹ̀ kan fún wa o àlọ́ wa mú wa lọ́mọ ìbejì láǹtì olùsàlù àrẹ jẹjọ àwọn wa mú wa tó aṣọ wa kó owó ọpẹ́ ni ọlọ́dà kó lọ́mọ náà lálùbáríkà kí ló kọ́ àwọn méjì. Fáìsà Fáìsà àti Awwaru àti Awwaru àìmọ̀ àmúṣílù ìfàìsì àwọn ìgbò yìí àmúṣílù kọ́ni àwọn ẹ̀sìn tó kọ́ yìí Fáìsà àìmọ̀ kọ́ni àti Awwaru ọlọ́wọ́ di àwọn méjì ọ̀kẹ́ la méjì ọlọ́wọ́ di wọ́n ní àlùbáríkà Maria ni ọ̀dà ìgbàjọ́ ọ̀dà kí ni wọ́n lẹ́rù bẹ́ẹ̀ nígbà tó ti kó ṣèkà ẹ̀yìn ọ̀gá máa ká bí mo tẹ̀yẹ́ sí máa lọ bí àlùbáyá kìíní kẹ̀kẹ́ ẹ̀kẹ́ tó yọ pa láti wọ̀ náà ìwọ́ kẹ́ níṣẹ́ orí òkè ló pa àrẹ níṣẹ́ kẹ́ ìdí kùtì yẹ wa o ọlọ́wọ́ yà mí ìjọ lálùbáríkà àtàwọn tó tún máa wálé ẹ̀rẹ̀ náà láti bẹ́ẹ̀ ìwọ̀n ló gbọ́ lọ́wọ́ àdúgbò àwọn ìyàwó tuntun tí ó Gafar di wọ́n ti rìn báyìí sí bàbá báyìí sí bàbá ìmọ̀lúdìjẹ́ pọ̀ láti wúyẹ rẹ̀ ìmọ̀lúdìjẹ́ pọ̀ yáwù láwà ní bàbá báyìí sí ọlọ́wọ́dì ọlọ́lùbáríkà ọlọ́lùbáríkà níwájú ọlọ́wọ́ kálukọ́ dàníyàn اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم